أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. A very quick one. Mo ní pẹ́ lórí live púpọ̀. Ọkàn ní sáré wá on issue tí mo rí torí pé àdéhùn ni fún gbogbo àwa tí Ọlọ́run bá fi sí àwọn bíi àwọn àyè kan láti àwọn nǹkan bẹ tí èèyàn bá ti gbà pé àwọn fi rán ẹni àbúrò lọ gbà fún rẹ̀ níṣẹ́ so gbọ́dọ̀ wá rí pé o mójútó nǹkan náà dáadáa láti jẹ iṣẹ́ náà. Èyí tá à ń ṣe yìí fún bàbá wa l'Ógbómọ̀ṣọ́ ìlú kan ti bí wa ẹnìkan kan rán wa àmọ́ ń tá a gbà pé a fẹ́ máa ṣe ni pípé ń tá a nílé lé láti máa fi kún ìlú wa lọ́wọ́, láti máa fi sọ́pọ́ọ̀tì ìlú wa, láti fi dúró ti àpèrè Ṣọ̀ún. Àwọn tó lówó lọ́wọ́ ní kálukú náà ń fowó sọ́pọ́ọ̀tì wọn. Àwọn kan sáà ló ń kọ́lé iṣẹ́ lẹ̀, àwọn kan ló fẹ́ ṣe nǹkan tí bàbá Ṣọ̀ún máa invite pé ẹ wá donate, wọ́n donate. Àwọn kan lólóyè láàfin tí wọ́n kún bàbá Ṣọ̀ún lọ́wọ́. Gbogbo ní kó wá bá ní àmọ́ táwa nínà lélẹ̀ òun là sì ń ṣe yìí. Àti wá gbà pé gbogbo tá bá ti rí tó bá ti fẹ́ ta sí pé ó fẹ́ ta mọ́ tó fẹ́ jọmọ́ ọ̀rọ̀ tìlú Ògbómọ̀ṣọ́, àwa gbọ́dọ̀ jáde níta àgbànú ìgbà tí ẹ̀ka wá sẹ́ ìgbésẹ̀ fún wa, tí ẹ̀ka wá sẹ́ ìran wa ń ṣe kọ́lá tó jáde láti sọ ẹ̀tọ́ wa, iṣẹ́ wa, ojúṣe wa ni, torí pé àyè sọ ọmọ àlè ọmọ ọkọ ni wá. Ohun tó jẹ́ kí n sọ̀rọ̀ ilé mo àkọ́kọ́ mo kí bàbá wa ìsìnpẹ́rẹ́ àwọn jẹ́ ìsìtọ́ bá wa Ghandi Afọlábí Ọláoyè ọ̀run ẹgẹlẹ kẹta kábíyèsí o, wọ́n mú sàjẹ́ kí bàbá ó pẹ́ fún wa, lọ́mọ wa fi ṣọ́ ẹ̀ṣọ́ yín, bá wa dáàbò ẹ̀bò yín, lọ́mọ fi kàn ṣàláfíà yín. Share your music, share your love. Bàbá ó bá gẹ́gẹ́ abalẹ̀ fún Ògbómọ̀ṣọ́, lọ́mọ bá fi ọwọ́ láyà balẹ̀ fún Ògbómọ̀ṣọ́. Gbogbo àwọn ọ̀tá ọba yányán ọlọ́mọ bá wa tẹ̀ wọ́n rì, ọlọ́mọ bá wa tẹ̀ wọ́n rì, ọlọ́mọ bá wa tẹ̀ wọ́n rì. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń kun ọba lọ́wọ́, tẹ́ ń kun lọ́wọ́, ẹ̀yin tẹ́ dúró ti ọba pé bò tí o kó rí ẹni dó sábẹ́ ẹ̀sìn kẹ́ mọ́ wá bàlú jẹ́, ẹ̀yin tẹ́ ń fi òótọ́ ọdún ṣe gbogbo yín ni mo kí. Gbogbo ẹ̀yin tí já sí pé ẹ̀ ń fi àdúrà ran bàbá lọ́wọ́, ẹ̀yin tẹ́ ṣàbòsí ẹ̀sìn, ṣàbòsí ìlú bàbá yín, ẹ̀yin tẹ́ torí nǹkan tẹ́ fẹ́ jẹ kẹ́ wá máa ba ìlú jẹ́, gbogbo yín ni mo ṣàdúrà fún láti bí báyìí dókè òkun, gbogbo tí ń jẹ́ ìlú ọmọ Ògbómọ̀ṣọ́ yẹn Ọlọ́run mọ́ṣá ìwà kún ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́, Ọlọ́run kó gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa. Fídíò Olúwo tí mo rí, fídíò yẹn mo ti láti bí ìjẹta mo rí but mi ò gbọ́, mo ṣẹ̀ gbọ́ nísìnyí. Àbí sọ́rí Olúwo kọ́, Mufti Ìwó jàre, bàbá oníkọ́mẹ́dì yìí. Ṣé rí ní gbogbo àsìkò àti ìgbà tọ́lọ́run bá ní ká máa come across fídíò yìí, ẹ jẹ́ ká share rẹ̀, ká dẹ̀ comment, ká share rẹ̀, ó ṣe important gan. Ó fẹ́ kọ́ kan Mufti Ìwó lára. Àkọ́kọ́ gbogbo tí ń jẹ́ ìran Ìwó yẹn àtúnfẹ́lẹ́ náà pé àbúrò à ń pe ọba Olúwo, ẹ bá mi share fídíò dáadáa ni o, àti gbogbo àwọn tó bá jẹ́ ìkànnì Olúwo à ń pè yín, ẹ bá wa sọ fún Mufti, èyí tẹ́ fi jẹ́ Mufti ní Ìwó ni, ẹ bá wa sọ fún wọn wípé alùbàtà kì í dárin. Àwọn sẹ́yìn tí ò ní jẹ́ kí n kọ́kọ́ tá kí n fẹ́ tí káàtì fẹ́ traction ni pé orí social media láwà èyí kọ́ lè san tó bá wù. Àmọ́ sọ pé Mufti ó ti sinmi tẹ́lẹ̀, ó tún fẹ́ bẹ̀rẹ̀ nu. Bẹ́ẹ̀ wá sí wo Mufti gbogbo nǹkan bí ìjà bí ogun kì í tẹ́lẹ̀ nu Mufti, ó dà kọ́lá kí ọ̀yà kí ìjọba ó ti gbé Mufti tipẹ́.
mufti ìwé yìí tó gbogbo ọ̀rọ̀ bí ogun bí ìjà kì í mú ṣé tó gbogbo Ògbómọ̀ṣọ́ tó wá àwọn àfáà tí ń bẹ l'Ògbómọ̀ṣọ́ wá gọ̀ wọn mọ ké wọn ò mọ ẹ̀sìn ṣe wọn ò gbọ́ lọ́wọ́ bá yé tó yẹ pé mufti ìwò lọ́mọ wá sọ pé fẹ́ jókòó ní wo tẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn nù wo yín gan ẹ̀rí yanjú ọ̀rọ̀ Islam nù wo ẹ̀rí yanjú ọ̀rọ̀ ọba yín nílùú wo gan ẹ̀rọ ọba yín gan control ẹ̀rí yọjú ẹ wàá jókòó nílùú wo yín yẹn náà ẹ wàá máa fò sínú onílùú ẹ máa wá sọ̀rọ̀ nu onílùú ẹ máa fi ohùn ránṣẹ́ sọ́ba ọba ìlú onílùú ẹ fẹ́ tẹ́ ni mufti wo fẹ́ tẹ́ ni ṣé wàá rí àwọn ọ̀tẹ̀ ń sọ ẹ kí n tètè já yín tán bóyá ẹ fẹ́ jagun ni àti ìmọ̀ àwọn ọmọ ogun yín ẹ lè máa kó lẹ̀ ẹ máa palẹ̀ wọn mọ́ àwọn ọmọ gbogbo àwọn tẹ́ fẹ́ bí ẹ fẹ́ jagun náà ni ẹ lọ máa tọ́jú ogun yín lẹ̀ torí pé kálẹ̀ fẹ́ jagun ni ẹ máa múra o torí gbogbo nǹkan ayé mufti ọ̀mọ̀jogun lọ láyé tiwọn ọ̀rọ̀ ogun ìgbà tí mufti ọmọ sọ̀rọ̀ níbi fídíò yìí mi láǹfààní àti play fídíò yẹn bọ̀ yín bẹ lọ́wọ́ mi mo mọ sọ pé gbogbo ọ̀rọ̀ tí ń bá sọ ń tèmi with evidence ni mi kì í sọ̀rọ̀ tí ò bá nídìí tí ò bá ní hújà ń sọ ẹ lè rí kí n sọ̀rọ̀ kan tó wà ní kí n mú ẹ̀rí ẹ̀ wá tí mo wá wòkè kò ń ṣe mi. mo ti ń sọ pé ọba Christian kò lè jọ ìmáàmù kankan mo wá gbọ́rọ̀ yẹn síwájú sí mo wá fẹ́ wo bí tí mo sì fẹ́ láǹdì sí ọ wá dá Ògbómọ̀ṣọ́ náà mọ́ mufti wo bàbá ọba Ghandi Afọlábí Ọláoyè tìlú Ògbómọ̀ṣọ́ Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land bàbá ló nílùú ẹsẹ̀ lé ní mọ́sálásí tẹ́ wá ń wò ohun tí lọ́dọ̀ ti wá àwọn mọ́sálásí mi ń bẹ ẹ lè sọ fún wọn o mọ́sálásí Ògbómọ̀ṣọ́ lọ́dọ̀ ti wá ìmáàmù tí bẹ́ńbẹ́ ọba ló fi síbẹ̀ ọba sì lè yọ dànù mufti ìwé ẹ lọ kọ́lẹ̀ o ṣé wàá rí àfáà tí bẹ́ńbẹ́ yìí àfáà àtọ́lá tí bẹ́ńbẹ́ yìí àkọ́kọ́ ni pé ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ kọ́kọ́ kàn yín ná mufti ọ̀rọ̀ Islam Ògbómọ̀ṣọ́ kọ́kọ́ kàn yín ná ó di méjì kọ́dà gan tí ẹ gbé abi tí ò ti sí lọ ẹ káwọn àfáà Ògbómọ̀ṣọ́ ti wá mú àfáà mufti yìí kí wọ́n ti wá pè sí conference àbí kí wọ́n kàn tiẹ̀ pé kí wọ́n wọ́nà pé àfáà yìí àwa tá à ń bẹ l'Ògbómọ̀ṣọ́ ató ẹ̀sìn ṣe atẹ́wọ́ ẹ̀sìn dá sí ìwọ kọ́ ló mọ wá control wa. nígbà tí ẹ bá jókòó sí ìlú ẹ nínú ìwò lọ́hùn tí ẹ pé ìlú yín tẹ́ ẹ ti yanjú ọ̀rọ̀ ayé ìlú yín gan tán ẹ̀ dá pé ní ìlú yín gan ẹnu yín gan ọ̀ka ọba yín kí ló kan ẹ̀yin pẹ̀lú pé ọba kan Christian ni ọjẹ́lu bàbá yín àfà mufti wọn bíbá yóò ń ṣe ìwò ẹbọ tó ń pè bí ní Ògbómọ̀ṣọ́ náà ń pè bí ọmọ àfọ̀bọ́jà ìlú Ajagungbadé kì í ṣe ìlú Ìwó ìlú Ajagungbadé ni wọ́n ń pè Ògbómọ̀ṣọ́ gbogbo analysis yín tẹ́wàá máa sọ ẹ máa yọ Ògbómọ̀ṣọ́ kó ń bẹ̀ àwọn tí ẹ̀sìn wọn bá yé nílùú wọn ni kẹlẹ́ bá wọn darí ẹ̀sìn tó bá invite yín àwọn ìlú tẹ́sìn ọba yé tí ò bá sí àwọn àfáà tí wọ́n capable àwọn àfáà tí wọ́n mọ tí wọ́n ń ṣe lẹ́ẹ̀lọ́mọ kì í ṣe Ògbómọ̀ṣọ́ tá láwọn àgbákò àwọn hànrìnhànrìn àfáà ta ní àwọn àfáà tó yanjú tí ì ṣe pé àwọn àfáà tí wọ́n ṣẹlẹ̀ mọ́ àwọn àfáà yá sí pé bá fọ̀rọ̀ ẹ̀sìn lọ wọn ní tẹ̀mọ́ owó tíra tí ẹyin tí wọ́n sì máa sọ ẹ̀sìn mọ́ bá nu tíra àwọn àfáà náà sì dúró pé bàbá wa Kábíyèsí ọba Ghandi bí ìmáàmù kan bá ṣe ẹjọ́ dànù àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ọgọ̀ wọn sì pín ṣe ìṣàpọ̀dà mùsùlùmí Ògbómọ̀ṣọ́ tó bá sì tún wá dúró pé ọba ò lè ṣe tó bá wù lórí ọ̀rọ̀ mọ́ṣáláṣí èyí kò tó ẹ̀sìn kò tún gbẹ́sìn yìí ọmọ wa lè tó ni. mufti ọ̀dà nígbà tí mufti tẹ́ mọ̀ wípé ọba ò lè yọ ìmáàmù kí ló dé kí ìmáàmù kó ẹjọ́ lọ́dọ̀ ọba ǹjẹ́ sí pé àfáàtọ̀ líà ní ẹ ti sọ fún pé wáì tó kó ẹjọ́ lọ́dọ̀ Kábíyèsí Ṣọ̀ún ìbọn pé ọ̀sán pé ojú wọn ọ̀sáfọ́
àwọn pé Christian ni bàbá wa Gandhi Afọlábí Ọláoyè àwọn pé Christian ni wọ́n àbí wọ́n pé Christian ni wọ́n gbogbo yín náà sì wọ́n pé Christian ni wọ́n. why tí àfàtọ́lé á lè kó ẹjọ́ lọ bá bàbá wa Kábíyèsí Ọba Gandhi ìpè wọn fẹ́ yọ òun ní wọ́n fẹ́ yọ òun ní mọ́ mu. why ẹ mọ̀ sọ àwọn ọ̀rọ̀ tó yẹ pé tó yẹ kí wọ́n mú yín kí wọ́n lù yín àwọn ọ̀rọ̀ tó yẹ kí wọ́n mú yín kí wọ́n tì í mọ́lé ní mufti. ọ̀rọ̀ tó yẹ pé ó yẹ kí àwọn ọmọ ìlú yín gan kí wọ́n ti rò pèsè pé nǹkan ti ń ṣe àwọn Mọ̀lánà báyìí. ẹ kàn jókòó nù wo ń bẹ́ẹ̀ náà ẹ kàn máa wíwó wòró ẹ máa wíwọ́n ran wọ̀n ran ẹ̀yin tẹ́ pé wájú ọba yín gẹ̀ ẹ̀ jẹ́ nǹkan kan. ẹ wá ń bá ọba tó válù gbò nǹkan yẹn ẹ ń bá ẹ fẹ́ máa bá wí. bàbá Gandhi válù ẹ̀sìn kò sí ẹ̀sìn tí wọ́n válù wọ́n válù mùsùlùmí wọ́n válù kìrìsìtẹ́nì wọ́n válù oní kò sí ẹ̀sìn tí wọ́n válù àfi ẹni tó wá lóhun ọ̀sẹ̀ kí ni bá wọn ṣe lókù kò sí ẹ̀sìn tàn wẹ́kọ̀m tó bá lù ni wọ́n bá lórí kó wọ́n bá lórí gbogbo nǹkan ni. ẹ wàá jókòó nú ààfin yín inú ọ́fíìsì tí wọ́n ra kọ́ fún yín náà ẹ máa wóró ẹ ti fẹ́ ẹ ti ẹ ní wọn mọ̀ náà mufti wo ti ọkọ̀ tẹ́ náà ẹ tún wá tẹ́ ẹ bá sọ́ra ẹ bá lẹ ẹjá àfa fáwọn àlùmọ̀ àwọn tí ń tẹ̀lé yín ẹjá àfa fáwọn tẹ́ ń kírun fún ẹjá àfa fáwọn tẹ́ kọ́ ń kẹ́wò ẹjá àfa fáwọn ọmọ ìlú yín tẹ́jọ wà. Thank you Alkadiri coded photo thank you. Mufti ẹjá àfa fáwọn ìlú yín kì í ṣe ra tí n bá pàdé mufti mo lè mọ tí n bá kí yín kò ní dẹ́sẹ̀. mufti wo ni ẹ ṣe mufti ẹ kọ́ra gẹ́gẹ́ kọ́ jẹ́ mufti ilẹ̀ Yorùbá ó ní àṣẹ lórí ẹ̀sìn wa ni ó láṣẹ lórí ẹ̀sìn tí bá ń ṣe Ọlọ́run ló lẹ́sìn kì í ṣe wọ àná Muhammad Ọlọ́run sì fi ràn kì í ṣẹ̀yìn bàbá làwọn àfa àjogún àwọn ànábì Ọlọ́run kì í ṣe ẹ̀yìn kì í ṣe àwọn àfa olódò àwọn àfa onírọ́ ẹ̀yìn àfa alábòsí. Inú àyàwó ni kẹ́ ti sọ fún wa pé gbogbo tí bá ń jẹ́ ọba Ọlọ́run sọ fún wa wípé mùsùlùmí nìkan ní ọmọjọba àlú àbí sẹ́yìn Ọlọ́run nínú Kùránì Ọlọ́run sọ̀rọ̀ àwọn kọ̀ọ̀sọ̀rọ̀ Yahudi nínú Kùránì ni sọ̀rọ̀ Kìrìsìtẹ́nì nínú Kùránì sí kọ̀ọ̀kọ̀dínàsì wọn tọ́lọ́run bá wà kọ̀ọ̀kọ̀dínàsì àwọn Kìrìsìtẹ́nì nínú Kùránì gan tá à ń kéwọn wọ́n tọ́lọ́run sọ fún wa pé gbogbo tó máa jẹ́ ọba inú ìlú o mùsùlùmí ló yẹ kó jẹ́ ló gbọ́dọ̀ jẹ́ inú Islam ló yẹ kó lẹ́kẹ́rẹ́kẹ́ tí wọ́n bá wá. ẹ tún wá fún wa ní háyà abádìsá nàbì tó sọ fún pé gbogbo tó bá tí wàá jọba tó bá jẹ́ Kìrìsìtẹ́nì lọ́jọba ni ẹ̀yin mùsùlùmí má tẹ̀lé tó bá sì lè rí háyà fún wa kẹsì fún wa ní àdìsí àná Muhammad káyọ̀ mọ̀ wọlé fún wa ládìsí ẹ fún wa láyà Kùránì àbíkẹ́ fún wa ládìsí àná ìpótọ̀ tó bá ẹni tó bá ti jẹ ọba o gbogbo ọba tó bá ti jẹ o tó bá jẹ́ pé kì í ṣe mùsùlùmí o ẹ má tẹ̀lé àṣẹ rẹ̀ ẹ fún wa ní àyà kan nínú Kùránì tó kàn wá sọ kódà ẹ mú àyà kan wá kẹ tó ṣe tàwílù rẹ̀ torí àwọn ọ̀rọ̀ kan bẹ ẹ lè rí yí ẹ lè rọrọ àwọn ọ̀rọ̀ kan bẹ màtá kan bẹ ẹ lè rí ọ̀rọ̀ Kùránì ọ̀rọ̀ Ọlọ́run kan yí síbẹ̀ ṣé kéwú táwa náà kéyì bá jẹ́ ẹ̀kẹ́ tó ti yín ìta ké yanjú ọwọ́ ìta kéhùn ó yanjú ó sì wúlò fún wa ó sì ṣàǹfààní fún wa ó sì ti tan kọ́dà gan àwa mi mọ̀ ṣé ìsìláàmù òkúmẹ́sì ìsìláàmù ju márùn lọ ni ṣé onírúdín ògbó ìsìláàmù ju márùn lọ kò ju márùn lọ gbogbo ìtókù tó kù tẹ́ ń kó ẹ̀fí sì ni kí lọ́nà òbí wa ni wọ́n wá kú tán kí lọ́nà òbí wa ni sàárè wọ́n tà sí ka fún wa madi nuga mana bi yuka kini yan ta lo jíṣẹ́ rẹ̀ ta kini tírà tó ka o tán ṣé gbogbo wọn bí wa ní gbogbo wọn náà den ṣe ni tí wọn bí wa tí Ọlọ́run fẹ́ gbé kọ́ wa láti mọ̀ Ọlọ́run sì ní question wọn bí wa ń sì dáhùn so Islam ti pé òpó Islam ojú márùn lọ gbogbo aláàsì mọ́ mùsùlùmí tó wà sí even kéékèèké ni wọ́n ti kọ́ máa kọ́ wa níyàn pé àmọ́ ìsìláàmù lórí nǹkan márùn-ún ọmọ tọ́sẹ̀ ń ti gba kí álífù wọ́n ti kọ́ pé ògbàdé ìsìláàmù márùn-ún ni o so gbogbo èyí tẹ̀yìn nǹkan wá ń jáde sílẹ̀yìn àfà tẹ́ máa fi ọ̀rọ̀ ẹ̀rọ tí ò ṣe máa fi dàlúrú
ẹ̀pà ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ ẹ bá dán wò tẹ́ bá ṣe wèrè ó ṣe yín. ìbílẹ̀ ẹjọ́ ẹ̀fà àfàtọ́líà wà ní kóòtù àbí tí àfàtọ́líà tó bá ṣúọ̀ fún àfàtọ́líà pé wọ́n lè yọ ohun wà lẹ́kọ̀ọ́ ní tọ́pọ̀ ṣúọ̀ fún ni wọ́n tó gbé yọ lọ kóòtù. kíní kan ni mo mọ̀ pé tí ibà ṣe kóòtù ni níbi tí ẹjọ́ ní dé tí àwọn ayé ti rí bí o tó mọ̀ pé àfàtọ́líà kò dísàbù tó wà yẹn wọ́n ti yọ dànù. àwọn gán mọ̀ àwọn ọmọ ẹ̀gán sọ dáadáa pé tí ìbá ṣe pé àbá gbẹyọ lọ kóòtù ni wọ́n ti yọ tó mọ́ wá yọ wọn á wo fùrọ̀ bá bá yàrá yà bá bá yín bá bẹ nìkan nù yín láti wò ó tí wàá gbọ́sọ̀ wá kẹ́ wá dògbọ́sọ̀ rú tẹ́ẹ̀bá ní kú sẹ́wọ̀n ẹ̀wọ̀n tí ẹ̀kọ́ ẹ̀jẹ̀ ìyá ni sẹ́rí àmúyàn lọ ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ amúlọ station yẹn ọ̀rọ̀ ń pẹ́ ni àmọ́ àní kí bàbá yín jà àmọ́ mu yín àmọ́ lù yín tẹ́ ẹ kọjá báńkì yín àwa ní orí ẹlòmínú yín láti wé òun láti wé lọ́rùn orí yín ò pé nù mọ̀ pé ibi tó ń kálukú bá wà ní báńdìrì tiẹ̀ báńdìrì tí yín ní wo báńdìrì yóò tó kò mọ̀ sọ. ẹ̀ ń ṣe àbòsí ẹlẹ́ńsẹ̀sìn kéṣe kì í ṣe Islam tó wájọ́ ń ṣe náà ni àbí sẹ́fẹ́ sọ fún wa pé wákàtí márùn-ún wákàtí márùn-ún wá ti lé àmọ́ náà ń gbà yẹn ti 29 ti lọ Mákà ti wá change ibi tó ṣe Mákà yẹn ọ̀nà bẹ́ẹ̀ ti change wọ́n ti gbé Mákà kómi tó wà tẹ́lẹ̀ àbí kí lẹ fẹ́ fi pèsè fún wa so gbogbo dẹ́ ń ṣe yìí nísìnyí Ọlọ́run ọ̀ràn yín ẹ fẹ́ máa dàlúrú ni Mufti wo àdàlúrú ni yín Mufti wo àdàlúrú gidi oníjà oníwàhálà ni yín àwọn tí wọ́n ní ẹkún ó ti mú yín so ẹkún ó ti bà yín níwọ̀ tó yẹ padà tẹ́ tọ́gbẹ́ ilẹ̀ jáde ńjọ́ kìnìún ẹ̀tẹ́ ń padà pé tẹ̀rí tí ń dákọ̀ ọba sọ̀rọ̀ tẹ̀ tó bẹ́ẹ̀ ń fún ọba nínú ìjọ méje ṣé kò tí wàá kọjá báyìí kí lè wá rí ṣe ẹlẹ́nu òfò ní yín. a ní retí kí kìrìsìtẹ́nì kan jáde kọ́ wá fún lésì àwa iná láàmú àjọ fúnra wa lésì àwa iná láàmú fún tó pé báwo bá jáde àwọn èèyàn mọ rí pé àbí Islam ni ọ̀dà ni Islam kọ́ ni ọ̀dà kọ́ ẹ̀ rí pé kò sí ibi tí àwọn eléré ibú ò sínú ẹ̀sìn nínú kìrìsìtẹ́nì aláwọn tí ò gbádùn pásítọ̀ kan náà jáde ńjọ́ kan kó tó wá tọrọ àforíjì tó ní tóun náà fẹ́ máa bú sọ̀hún gbà yẹn bá a ti nínú kìrìsìtẹ́nì ara àwọn agbágbá kónú Islam náà àwọn alágbàkónú Islam ni Mufti ń bẹ Mufti Ìwó nínú alágbàkó Islam ni Mufti Ìwó yìí náà ní ìjọ tí àwọn bàbá wa àwọn àmọ̀dírù pẹ́ńkàs àwọn rọ́bítà àwọn ìgbìmọ̀ àwọn aláàfà nílẹ̀ Yorùbá yẹn àyín tí wọ́n kó àwọn ìgbìmọ̀ kan jọ pé ẹ lọ sí Ògbómọ̀ṣọ́ àwọn ènìyàn wọ́n dé ọ̀dọ̀ ọba Ṣọ̀ún ọba Afọlábí kábíyèsí o wọ́n débẹ̀ wọ́n délé Ayílára wọ́n débẹ̀ wọ́n dé ọ̀dọ̀ àfà tọ́lé àyín náà àwọn àfáà yóò tí ìmú wọ́n kàn lọ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu kó wá ní o nǹkan ẹyọ kan ni wọ́n kàn dẹ̀ sọ fún àfáà tọ́líà pé ní gbogbo èébú tó ti bú kábíyèsí òun ṣe kútúbà jímọ̀ mélòó kan kó o ṣe kíni kó o fi tọrọ àforíjì lọ́dọ̀ kábíyèsí wọn ò sọ pé àwọn ti fẹ́ parí wọn sọ fún mi pé àwọn ti dájọ́ ṣèbéyìí nìkan ni Mufti òun tún ṣe èrè fún ló tún sọ fún àwọn tán rárá pé ìrọ́bìtà kan ṣe rí tá a bá wà very careful àwọn mùsùlùmí ká fi ààbò sí kalẹ̀ à ń sọ pé ẹ̀sìn wa ló dáa jù à ń polówó ẹ̀sìn wa ló dáa jù torí pa àmọ́ àwa là ń ṣe àmọ́ sẹ́yìn táwọn Mufti ń ṣe nísìnyí tí wọn ò tí máa fi ìwà wọn ba ẹ̀sìn ló kọjẹ́ kí Mufti máa pariwo ogun pé tí ó bá dogun ní ó dogun ẹ dákun ogun mélòó ni Mufti lè jà náà kí Mufti máa pariwo pé yóò bá dogun ní ó dogun bí ayé ọba kan bá yọ ìmáàmù Mufti ọba yọ ìmáàmù tí wọn ò sì bí bàbá ńlá kú bàbá ńlá bàbá ẹnìkan kan dá tí ó sì kankan lórí ẹ̀. ẹ̀ńdà ń bíjà òun gẹ́ mọ̀ pé àwọn òun gan ọ̀jẹ́ nǹkan kan tó dógún mọ̀ṣọ́ ṣé àfáàtọ́lé àṣẹ ń ṣe wá sí ní ṣe kútúbà ni
àfà àtọ́líà ṣe mọ̀rọ̀ sọ ni ṣe àfà àtọ́líà ó ṣe ń ṣe ìmáàmù ni ṣe àfà àtọ́líà ṣe ní múbà ó ṣe ní àpè Facebook account ni ṣe bí àfà àtọ́líà náà ó fi ọba Afọlábí ó fi èébú wọn ṣe wà sílà lórí òkè tó ga ni bí àfà àtọ́líà wà bú ọba Ghandi kọmọ yẹyẹ ọba lórí kọmọ yẹn ka ọba ta ni ó mọ àfà àtọ́líà fact mo fẹ́ sọ fún yín yẹn èyí tẹ́ mọ̀ pé èébú ọba òní àfà àtọ́líà fi ń hàn nígbà tí àfà ṣe kútúbà wa tọ́tún kọ́ bẹ̀bẹ̀ tọ́tún ṣe ẹ má máa bínú sí wa ẹ má máa bínú sí wa ọmọ ò lè dára ní ìwà àgọ́mọ́ tó tún ṣe yún náà ṣé kò padà tó fún òkùnrin ránṣẹ́ sọ́ba ọkùnrin mìíràn ránṣẹ́ sí kábíyèsí ẹ lówó kútúbà àfà àtọ́líà tí máa ń rìn jù láyé kútúbà méjì ni ìsídà kó fi òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí bàbá kábíyèsí ọba Ghandi Afọlábí àbí kó mú ọ̀rọ̀ ẹ̀sìn kan táyé tí ń ṣe tá a mọ̀ kọ́ dànù. nígbà tí àfáà rí pé ọ̀rọ̀ ọba ó ti fẹ́ yíwọ́ kó mọ bó bá ó ti fẹ́ yíwọ́ kò pé òun mọ́ òun ló tún di pé yàrá oṣù láláyé ó sì bí àdì wọ́tà dára kìíní fàǹtà lónìí ẹni bá sọ fún àwọn àràbí ìtọ́rẹ́ wọn máa lù lọ ó tún yẹ kí ẹ náà go viral. ṣé irú àfáà yún lẹ́ sọ fún wa pé kọ́ máa bá a lọ ṣẹ́gi ń jayé tán kí àfáà àtọ́lẹ́ ó jẹ́ pé ọmọ ilé ayélujára kìkì ni ní n tó ti ṣe l'Ógbómọ̀ṣọ́ yẹn kò lè bá wa gbé yọ́ lọ náà ni kọ́ jẹ́ pé ọmọ àkíkà ayélujára ni gan pé ọmọ ayélujára gan tiẹ̀ ni ń tọ́wá tó wá ṣeun kí ọba àlú kọ́ kún Kristẹni kó do oníṣẹ̀ṣe èébú ọba òótọ́ sí àfáà kankan lẹ́nu l'Ógbómọ̀ṣọ́ nílùú tiwa o èébú ọba òótọ́ sẹ́ni bọ́dì lẹ́nu kéèyàn ó dúró lórí múbàdí kó máa yán ká ọba tiwa ẹ wá ní òní lọ àfi ọmọ àlè àfi ọmọ àlè Ògbómọ̀ṣọ́ nìkan òun ní òní tábà tọ́jú àṣẹ yẹn kí àfa àtọ́ lé nínú tiẹ̀ ẹnìkan máa ní ọ̀rọ̀ wọn ti lọ ọ̀rọ̀ owó rèwó lọ́lọ́ bàbá tiwa ni ọba Ghandi Afọlábí mùsùlùmí ni mí mo sì kéwú níwọ̀n mo sì mọ Ọlọ́run bó ti mọ àwọn Ọlọ́run tóun náà bàbá ṣẹfẹ́ gbọ́ ṣẹ́rí èyí mùsùlùmí tí ó bá lè mú wa yọwọ́ Kristẹni kò nú ẹ̀sìn wa tí a bá yọwọ́ Kristẹni náà pé yá o ń kálukú ẹ má dá sí ọ̀rọ̀ ẹ̀sìn kankan mọ́ Kristẹni o ẹ má dá sí ọ̀rọ̀ mùsùlùmí mọ́ mùsùlùmí ẹ má dá sí ọ̀rọ̀ Kristẹni mọ́ káwọ́ ẹni tí ó affect inú àmì èjì fact tó wà bẹ́ẹ̀ nìyẹn ẹ lọ sọ fún mi chọ́ọ̀chì mélòó lọ́wọ́ mùsùlùmí bẹ tí mùsùlùmí bá wọn dá sí ní Nàìjíríà yìí chọ́ọ̀chì mélòó òun ní ẹ̀rí ọwọ́ mùsùlùmí ń bẹ wọ́n fẹ́ ra ẹ́ńjìn ní o tí chọ́ọ̀chì wá ní pé bàbá ṣéwù gbọ́ngbọ́n ṣéwù bàbàtúrè ṣéwù bàtútà àwọn ni wọ́n fún wa ní ẹ́ńjìn yìí ẹmú chọ́ọ̀chì mẹ́ta wá ní Nàìjíríà yìí kí mùsùlùmí ló bá wọn ra ẹ́ńjìn torí pé ẹ̀yin àfáà tẹ́fẹ́ máa fi stáì dájà ẹ̀sìn lẹ̀ ẹ̀ ní ọpọlọ wọn fi Muhammad búra ẹ̀ mọ́ tẹ́ kẹ́ ẹ̀sìn mọ́ lọ́hùn. èmi tí mo dúró yìí ìyìn tí Kristẹni ṣẹ́nu ayé mi ò kéré. bẹ́ẹ̀ mo sọ fún yín Kristẹni ẹni tó bíùdì mi tí yóò fàbọ̀ sí Kristẹni ni gbogbo àwọn tí most àwọn tí mo fi ń ṣe tó jẹ́ àwọn ọmọ àwọn tí tọ́ pé mo lè pè pé tí wọ́n pa jẹ́ mùsùlùmí tó tún ràn án lọ́jù wọ́n lá Kristẹni ni wọ́n. ẹ sọ chọ́ọ̀chì méjì ní Nàìjíríà yìí tó pé mùsùlùmí ló bá wọn kọ́ ló bá wọn ra ẹ́ńjìn sí mọ́sáàsì lọ́wọ́ nínú chọ́ọ̀chì wọn mùsùlùmí ló bá wọn kún. a sì lè ka ìmọ̀ mọ́sálásí ní Nàìjíríà yìí ní Nàìjíríà ilẹ̀ Yorùbá tí wọ́n tẹ̀mí ti ẹ̀wà yìí tó pé mùsùlùmí ló bá wọn Kristẹni ló bá wọn ló ra ẹ́ńjìn síbẹ̀ fún wọn tí wọ́n lè dé ní mo lè sọ àìmọ̀ mọ́sálásí tó pé Kristẹni ló ṣe kíni ló kọ́bọ̀ ò fún wọn tó fi ń kírun kọ́lá àti rí mọ́sálásí tó pé Kristẹni ló bá wọn kọ́fà orí rẹ̀ tó fi ń kírun ló bá wọn fi páànù gbó a sì rí ẹni tó pé Kristẹni ló kọ́ ṣọ́ọ̀ṣì ló kọ́ mọ́sálásí fún ní ìjọ táwọn Kristẹni bá ń dáṣẹ́ sìn wa
àní ní kí wọ́n mú wọn dání kí wọ́n di wọn mú. àfáà kan nílùú bóyá ìmọ̀ mo ti gbàgbé ìlú yẹn tí Àgbàlá Gabriel lọ síbẹ̀ wọ́n ṣe mọ́ṣáláṣí Àgbàlá Gabriel láàrin àwọn àfáà ó sì fún wọn lówó ẹ sì gbàjọ́ ẹ̀sẹ̀ dá padà. àmọ́ àwọn àfáà bá mo láìkì àfáà yẹn kò ń sàwọn ìkísí àwọn àfáà ọlọ́ọ̀ tí mọ́ jíjẹ̀ ẹ̀sìn o. àti rí kírísítẹ́nì tó sì lọ sí ibi pírógàmù kan ó sì pín hajj fún àwọn mùsùlùmí. ṣé àfáà tọ́lé àyìn náà ẹni kó búra pé kò gbó lọ Ọba Ghandi rí ọba tí Ọba Ghandi tí wọ́n jọ wà kò jẹ́ ọlá kò ṣíṣe Ọba Ghandi ọ̀bọ sí àfáà tọ́lé lọ́wọ́ rí. àfáà ìwó iná tó náà wórówóró ẹyẹ káfá àwòdó ń búra pé o bóun ti wà yìí o àfáà àwò kó búra pé bóun ti wà yìí o kò sí kírísítẹ́nì òun ò jàǹfààní kírísítẹ́nì rí. Ọlọ́run tó wá kó wa pọ̀ tó ní àwọn àpapọ̀ ọmọ tí ń ṣe Ọlọ́run ò mọ ètò tí ń tò kò tẹ̀ wá kàn án àwa bẹ́ẹ̀ bá jáfa ẹ̀yà wa o ọba wa Afọlábí Ọláoyè Ọba Ghandi ọba wa ni bàbá wa ni Kristian kódà pásítọ̀ ni wọ́n kẹ́tún jẹ́ àwèrè mọ́lọ́ lọ́wọ́. Pastor ni Ọba Ghandi wọ́n ṣe pastor ìránṣẹ́ Ọlọ́run fún 32 years. bàbá sì tún mọ báíbù wọn from pálí to pálí lórí báyìí nísìn so ìdábà kẹ lọ kú bó ti wá rí náà àgbà bàbá wa ni wọ́n a sì gbà wọ́n Ọlọ́run rán kìrìsìtẹ́nì wa kọ́mọ jẹ́ mẹsáyà wa kìrìsìtẹ́nì ìjọba gbogbo nǹkan mọ̀ ìlú mọ̀ ń da ìlú mọ̀ ń rọrùn. Bá Mr. Emmanuel Adé welcome sir. Bàbá kìrìsìtẹ́nì ìjọba àwọn mùsùlùmí lọ́bẹ̀ lọ́sàdúà kò lé wọn. Kìrìsìtẹ́nì ìjọba ní ìjọ tí bàbá Ọba Ghandi ń lọ sí ọ̀dọ̀ the first citizen ní Nàìjíríà yìí ọ̀dọ̀ President Buhari President Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ akẹ́ Buhari níjọ́ tí bàbá wa ọlọ́lá wa ìsìn Prime Majesty ń lọ síbẹ̀ ẹ máa wo mo fẹ́ fọ́ ẹ̀ mùsùlùmí lẹ́nu ni o mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìtẹ̀ ń ṣe yìí ẹ jẹ̀bi láyé ẹ jẹ̀bi níwájú Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ̀ ń gbé o mùsùlùmí tẹ̀ ń gbé ogun tí Ọba Ghandi wallahi mọ́ gbogbo wàhálà lórí rẹ̀ torí mo mọ̀ pé òun fi yà jẹ yín ná gbogbo àyè mufti tẹ̀ ń wọ̀n ẹ ní lábọ̀ tẹ́ bá túbọ̀ lókù gbogbo mùsùlùmí tó bá ń da ojú ìjà kọ Ọba Ghandi ẹ ní lábọ̀ ẹ jẹ̀bi láyé ẹ jẹ̀bi níwájú Ọlọ́run ẹ mọ̀ kí ni reason ní ìjọ tí bàbá Ọba Ghandi ń lọ sí ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn àwọn ọba tí wọ́n jọ lọ ẹnìkan péré tó tún wà ń bẹ̀ tí wọ́n tún mú dání òun náà ni ààrẹ mùsùlùmí fún gbogbo Ògbómọ̀ṣọ́ la ilaha illallah bàbá ò mú pásítọ̀ dání o Christian ni wọ́n o bàbá ò mú evangelist dání o Christian sì ni bàbá ò mú dickness dání o bàbá tún wá mú ààrẹ mùsùlùmí dání wọ́n jọ rìn wàláhì mo fi Ọlọ́run sí ẹlẹ́rìí gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń dìtẹ̀ Ọba Ghandi tẹ́ ẹ̀ bá túbá kẹ́ ẹ lọ túbá lọ́dọ̀ Ọlọ́run kẹ́ ẹ lọ túbá níwájú Ọba Ghandi ẹ̀ ní lábọ̀ ẹ̀sìn gan Ọlọ́run lè má gbà lọ́wọ́ yín tí ó dá lù yín láyà torí pé ń ṣàbòsí alábòsí ni yín gbogbo ẹni mo lè fi sọ mùsùlùmí ní ń jẹ àǹfààní ọba ju kìrìsìtẹ́nì lọ nǹkan mélòó ni kìrìsìtẹ́nì ń ṣe tán ń pọba àwa nìkan là ń ṣe prógámù jù láyé aláṣẹ mọ́lídì aláṣẹ wàlímọ̀ aláṣẹ ìjírá bọ́bá ti ń ṣe náà a máa fi ọba sínú pósítà èyí tí ọba bá ti lè ráàyè wá ọba ó sì rán yàn lọ á mọ̀ ní prógámù kìrìsìtẹ́nì ń ṣe lọ́dún tí wọ́n pọba tí bá ṣe ìkórè
àwọn ṣe kórè àbọ̀ṣe kíní kan wáyé tá à ń ṣàbòsí ẹ jẹ́ ká gba àlàáfíà láàyè ẹ ká fi àlàáfíà lẹ̀ ká àlàáfíà jọba wọn náà ẹ fi ọlọ́run ọba lẹ̀ pẹ̀lẹ́sìn rẹ̀ ẹ má gbìjà ọlọ́run ẹ tó ìjà ọlọ́run ọba gbé ẹnìkan lóhun ẹlẹ́mí olóhun sí iṣẹ́ ọlọ́run iṣẹ́ ọlọ́run wo ló ń ṣe ọlọ́run dákó tó lọ bá ró ṣe ọlọ́run bá dáwọ́ ní kọ́ lọ́bọ̀n ro iṣẹ́ wa ara wa là ń ṣe ni kò sí sí ọlọ́run ẹ̀sìn mi ní ẹ̀sìn rí ẹ̀wọ́ ló ní. ìsìláàmù ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn wo lẹ̀sìn èṣù tí n bá ṣe dáadáa ìsìláàmù ẹ̀sìn mi ni tí n bá ṣe dáadáa èmi ní jèrè rẹ̀ sọ́lọ́ ní ọ̀jẹ̀ ni tí n bá ṣe èmi ní jẹ̀yà rẹ̀ tí n bá ṣe èmi ní jẹ̀yà rẹ̀ mọ̀nà tẹ́mọ̀ á mú ẹ̀sìn kan lẹ́sìn ọlọ́run ẹ̀sìn kan lè sẹ̀sìn ọlọ́run kí n tí ń pẹ̀lú yùn ṣé tiẹ̀ ẹ̀yin náà sì sọ́la kún dínú kún wálíyá dínì ìkálùkù ó ṣe tiẹ̀ mọ̀nà ẹ̀yẹ ká fi ìdájọ́ síwájú ọlọ́run ẹ máa ní àwọn kan lẹ́lẹ́bọ àìmọye mùsùlùmí tí ń ṣẹbọ kiri tí ń ṣẹbọ kí wọ́n ń pè lẹ́bọ ṣé káwọn èèyàn lọ ṣọ́ọ̀ṣì lọ ṣàdúrà sẹ́lẹ̀dá wọn ni wọ́n ń pè lẹ́bọ náà lẹ́sọ̀ wọ́n ti lẹ́bọ sí èèyàn lọ ṣọ́ọ̀ṣì lọ ṣàdúrà ẹ̀sọ́ tó lẹ́bọ bówó lẹ́yìn tí wàá sọ àáfàá tó kírun tán tó lọ́ọ́ forí balẹ̀ fún sàkánú ilé bówó lẹ́yìn tí wàá kílẹ̀ àpò òun akẹ́bọ̀jẹ́ àbí àìmọye kìrìsìtẹ́nì tí ò lo ẹbu tí ò mú nǹkan kan mọ́ lọ́wọ́ rí tí ò lo ẹbu tí ò lo kíní lẹ́yìn kan ṣàdúrà kókó àìmọye mùsùlùmí àìmọye àfà lẹ́yìn kó bá kírun tán tún ní nǹkan míì tí ń forí balẹ̀ fún un lé ọlọ́run fi ni ẹ má wádìí ara yín ẹ má tọpinpin èèyàn kan èmi ọlọ́run ni mo ní ẹjọ́ kọ̀rọ̀ ní tó bá rí pẹ̀lú yẹn ni kò fi dájọ́ rẹ̀ bí a bá ń túkọ̀rọ̀ ara wa wò tá à ń túgba tàkọ̀rọ̀ kó wa wò ẹni tí ẹ sì mọ lẹ̀kọ̀ mọ́ àfáà mi ẹ sì mọ lẹ̀kọ̀ mọ́ pásítọ̀ mi mo sọ lẹ́ẹ̀kan kò sínú ẹ̀sìn tí ò sí bá a ti ní àsáwọ̀ nu mùsùlùmí ní ìsìlámù lálásáwọ̀ nu kìrìsìtẹ́nì àmọ́ àwọn mùsùlùmí ti wá ti ń pọ̀ jù mufti wo ẹ lọ sọ́ra yín mufti wo ẹ mọ́ tẹ́ ń ṣe ẹ má kọjá ààyè yín àṣẹ yín lórí ẹ̀sìn kò jùwó lọ a ní àwọn àfáà lÓgbómọ̀ṣọ́ tí wọ́n tó nǹkan ẹ̀sìn Ògbómọ̀ṣọ́ yájọ́ ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ lẹ́ nípa ẹ̀sìn tí wọ́n tó yanjú a ní tí wọ́n tó yanjú tí wọ́n tọrọ náà yanjú so ẹ fi àwọn ọ̀rọ̀ ìwó ẹ máa rán ẹ tí ràn tán ẹ tí lè rí ọ̀rọ̀ wo yíyan tán ọ̀rọ̀ ẹ̀sìn ló níwọ náà ò tí complete Islam yìí wo náà ò tí pé tí Islam yìí bá pé ń lù wo ni ẹ ní máa ranjú wá s'Ògbómọ̀ṣọ́ láti mọ adásọ̀rọ̀ ẹ̀sìn ta lẹ́yìn mufti wo tẹ́lẹ̀ pàṣẹ fún ọba àwo bí ọba àwo ti jẹ́ mùsùlùmí tó náà tó jẹ́ mùsùlùmí tẹ́jẹ́ mùsùlùmí sẹ́lẹ̀ pàṣẹ fún ọba àwo Al-Rashidi kọ́mọ́ gbà yín ní nǹkan kọ́mọ́ gbà yín sí kọ́mọ́ gbà yín kú òun ló kú fi ń jẹ mufti yóò gbà yín dànù ni yóò gbà yín dànù pé tí mo fi ọ jẹ fún àṣẹ mi ní kò tẹ̀lé o tí mufti wo bá pàṣẹ tí mo mọ̀ nú tí Ọlọ́run bá pàṣẹ fún yín ẹ kọ́kọ́ sí ti mufti wo náà torí pẹ̀lú fẹ́ kó mi tó fi yín sí ẹni fẹ́ dolóyè àná nínú ẹ̀sìn ẹ̀wọ́n sọ fún wa pé ọba ò lè yọ ìmáàmù torí pé ọba jẹ́ kìrìsìtẹ́nì ẹ mọ tẹ́ ń ṣe tọ́lọ́run bá sì ní kí ọ̀rọ̀ àfa àtọ́lẹ́ bọ́ sí yíyọ kẹ́ fi ìwólẹ̀ kẹ́ wá jalógun mọ́ sọ ẹ rí pé tẹ̀ ẹ kàn àbùkù. Yẹ́sìn ni ẹ tẹ́ ẹ kàn àbùkù. Mo máa wá fún mufti ni mufti wo ni mo wá fún ní special ní ìyẹn kí fídíò yẹn pọ̀ mufti wo ni mo wá fún ní special mi ò fi ní pọ̀ mufti wo
gbogbo ọ̀tẹ̀ ń sọ ohun ẹ rí i pé ọ̀rọ̀ àsọkó jẹ́ ní pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run àfáà Tọ́lá ayé rẹ̀ kọ́ ló wà yóò sì lọ àní kó kú àmọ́ ipò yẹn kò fìtì àfáà Tọ́lá no wọ́n ní pé tí onírìnsẹ̀ bá lóhun fi gbá mọ́ ètò ti pín ò lè parẹ́ ìgbẹ́ kínkín létí àwo tójú bá kú ọkọ̀ ní kú ibo ni kí wọ́n fi mọ́ màbíbù láìsí àwọn Tìjàní ọ̀gá méjì òkè ń wakọ̀ kan náà ní ọ̀dọ̀ ti wà fàtọ́ lé àìsí mọ́mù ti wà mọ́ ìyẹn ti kọ́kọ́ lọ lọ́dọ̀ ti wà náà lọ́dọ̀ tẹ̀yìn tẹ́ ń jẹ́ fọ́lọ́wàsì tẹ́nu yín bu. Hello. Hello, àfà. Ètò ètò ní gbogbo ọ̀sọ́ kí yín o. Ṣeun. Mo fi gbogbo ọ̀sọ́ kí yín o. Ẹ ṣeun sà. Ẹ kú ètò. Yes sà. Mo wà pẹ̀lú yín o. Àmín. Àwọn ọ̀yàn ọmọ lulẹ̀ ní o. Àmín. Láyọ̀. Àmín. Ọkùnrin fún. Ògbómọ̀ṣọ́ dàbí. Kàmọ́ ni tó bá jẹ́ pé Ògbómọ̀ṣọ́ gbà kan máa wà láì ọlọ́mọ. Ilé ni. Dàbí gbà kan máa tó jẹ́ pé ọ̀sọ́ ti mùsùlùmí àwọn ẹ̀sìn Kristi. Àkàmọ́ tó bá jẹ́ pé gbà kan tí wò ìdílé lọ́mọ tó bá jẹ́ pé gbà kan Ògbómọ̀ṣọ́ gbà kan ìdílé. Mo àti òyìnbó yẹn kò ní délé. Àwọn bọ́ máa ń bọ̀ sọ. Wọ́n ní ìsìn àwọn yẹn ti gba Islam gbèsù tó dàbí ìgbà kan. Wàá wá bọ̀ bá wa l'Ógbómọ̀ṣọ́, àwa ló fara ní dé. Ṣé ayé ti yọ̀pọ̀ ní ìmọ̀tí lásán lásán? Ìgbẹ́ wọ̀pá, ẹ̀yẹ̀ bá rí yín. Lákàáyé, ní lákàáyé yín. Ìyá mẹ́nu tí àwọn òṣè tí wọ́n fi tẹ̀ pé èyí náà dàbí àti Olúwo kan náà ni tọpọlọ ní ọba ńlá kan náà wà kí n jẹ ẹyin tí nǹkan kan tó ti tó ẹ ti kankan lára yín bí ẹ ti kéde pé kéèyàn ọmọ àdùkù láti nìkan ni pé nísẹ̀sìn má bí ìwọ ọmọlúwàbí àti lára ànábì mọ́ ẹ fáwọn èèyàn tẹ̀lé ẹ ṣe ọ̀sọ̀kọ́ àti wọ̀ gan ọ̀sán yóò ní ẹ̀yìn dáadáa yìí lórí ọ̀làpọ̀ ọ̀dà sà. àtúbọ̀. ó yẹ yẹ pé sáfìsì ọ̀dọ̀ Mr. Emmanuel ọ̀dáyé ni àwọn èèyàn gbọ́ nǹkan tẹ́ ń wí dáadáa àmọ́ tí bàbá náà ń sọ ni pé kí n ti Mr. Emmanuel wú láti UK ni wọ́n ti pò wọlé nísìn ilé òfà mi máa ń fi nọ́mbà alẹ́ kọ́dà kó sì ṣẹ́jú máwọn ni mo fẹ́ lò lórí prógrámù páwọn kàjọ máa ń ṣètò ni gbogbo wa yàjọ máa ń ṣètò ni ó ní kó sọ fún wa pé Ògbómọ̀ṣọ́ ti rọ ni ṣé gbà kan ni bí mú tí wọ́n wà wọ yẹ́ máa wà wọ òróró ẹ̀ máa sọ̀rọ̀ sọ́ba wá bí tẹ́jọ́ kó sí ní ẹ̀ lé farare lọ náà ń sọnù pé ẹ̀ lé fi ara rẹ̀ lọ ẹ̀ ló. ẹ kúrò lẹ. ẹ kúrò lẹ sá o. kó ètò. ẹ ṣeun. ìlú ò ní bàjẹ́. àmín àmín àmín. oṣù sì mọ tẹ̀síwájú náà ni. àmín. kìí jẹ́ pé Ògbómọ̀ṣọ́ ọ̀dà àti ìgbà kan àwọn èèyàn ti ní ìgbà ọ̀pátá nínú ìsìn ọjọba tí nífẹ̀ẹ́ ìlú. ọba tó nífẹ̀ẹ́ ìlú. ọba tó nífẹ̀ẹ́ ìlú tí kì í bínú. tó bá jẹ́ pé irú bàbá àná Oyèwùmí àti Àtìgbàdé Òǹdùgbé ni ó wà lórí àpèrè bàbá tí mo bínú ṣe àáfà àtọ́lé àbí kí lẹ́ ń pe ìmọ̀ọ́mọ́ àbí kí lẹ́ ń pe pẹ́. tipẹ́ ó ti lọ.
lọ tipẹ́tipẹ́ ṣùgbọ́n nítorí pé ọjọ́ bàbá tó ní sùúrù gangan tẹ́yìn ọlọ́run gbé nù ẹ̀ tọ́dẹ̀ ní ọgbọ́n àti ìmọ̀ ọlọ́run bí bàbá yẹn ń sì ń fi ọgbọ́n tún. ẹ bá lò fóònù yẹn dákun ẹ lò fóònù Facebook yẹn kí ni ẹ ń dọ́bù. à ń gbọ́ yín báyìí. pé tí kò bá ti fi pé kábíyèsí ní ó jẹ́ nìkan tó ní sùúrù gan-an tọ́lọ́run fún lẹ́gbọ̀n sùúrù bàbá yẹn ọlọ́run kàn dìídì yẹn fún wa l'Ógbómọ̀ṣọ́. wàláì. ọlọ́run dìídì yẹn fún wa ni ọlọ́run sì jẹ́ wọ́n pẹ́ lórí àpèrè. àmín ẹ ṣeun. èmi mọ kíní kan tó dájú àfa àtọ́lẹ́ àwọn àkókò tó ní lórí ìmọ̀ọ́mù ọ̀pẹ mọ́. wàláì. ti fẹ́ rìn wàláì. ọ̀pẹ mọ́. bẹ́ẹ̀ àti ìfín tàbí tó lè àbùkù pa tí ọjọ́ rẹ̀ máa pẹ́ kò ṣóńtàn àwa lárìgbà táwa ti gbọ́njú àti ń tá ẹgbẹ́ lọ́dọ̀ àwọn bàbá wa tí wọ́n sọ fún wa wọ́n máa sọ pé àpèrè Ògbómọ̀ṣọ́ o kò sẹ́ni ó lè bá wọn ṣọ̀tẹ̀ o kò tó ń tàn lè lábọ̀ rí. nígbà tá a ṣe agbọ́njú bá Jagungbadé táwọn olóbá Jagungbadé ṣọ̀tẹ̀ l'Ógbómọ̀ṣọ́ tí lábọ̀ rí. wọn ní àbọ̀. ọ̀làbọ̀ rè ọmọ èké bojú ẹ̀yìn ń búròkó sólúwéré máa pani lóòjọ́ ni. òjò kọ́ ní pani. olúwéré pani lóòjọ́. àfa àtọ́lẹ́à ó ń torí pé kì í sọmọ ọ̀dọ̀ wa ilé àwa ò sí l'Ógbómọ̀ṣọ́ ṣùgbọ́n ó dá wa lójú dáadáa pé ẹni tó jẹ ìmọ̀ọ́mù kì í sọmọ Ògbómọ̀ṣọ́. ìwàsí rẹ̀ ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ lé ọmọ Ògbómọ̀ṣọ́ kankan kọ́ mọ ẹ dákọ̀ àfáà mélòó nígbà yìí ti tẹ́ ẹ ti gbọ́n jù tó bú ọba lórí. àgbọ̀rí. kò sí àfọ̀hún àti kìrìsìtẹ́nì o àti mùsùlùmí o àtúnṣẹ̀ṣe o gbogbo wa ọmọ àyá kan náà ní gbogbo l'Ógbómọ̀ṣọ́. bẹ́ẹ̀ni. ó ní gbogbo ẹni tí ìbá ṣe mùsùlùmí gbogbo àwọn wọ̀ ná bí gbàtọ́ pé òní pín iná. àwọn ambassadọ̀ náà nù ambassadọ̀ náà kí Ọlọ́run. ṣé ẹ mọ̀ pé tí èèyàn bá joyè kóyè ìwàkiwà náà ni ọmọ wù. bẹ́ẹ̀ni yóò mọ ìwàkiwà ni. dájú ẹ lọ kọ́lẹ̀ lónìí o àkókò dé àfàtọ́ ní ané lórí àpèrè ìmọ̀ọ́mù àkókò tó ní ọ̀pẹ mọ́ ẹ lọ kọ́lẹ̀ lónìí tó ní òsínú àtìlẹ́yìn tó lè ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ìjọkù lórí ipò tán lọ́wọ́ Ọlọ́run ọ̀nà yóò ṣe dàlú wa rú ní wá Ọlọ́run ọ̀dẹ̀ gbà fún gbogbo àwọn tí ń sìn ta látìlẹ́yìn rẹ̀ àwọn tí ń sọ látìlẹ́yìn rẹ̀ ní ń dùn mí fún jù ó dùn mí fún Abéjìdé àbánà wọn fẹ́ràn àbánà púpọ̀ ìdè ṣe bí fámìlì wọn ìdílé wọn ní ìmọ̀ọ́mù gbé kúrò ìjẹ́ tó bá yẹ pé ẹnìkan ló bá jẹ ìmọ̀ọ́mù ọ̀dọ̀ wọn nígbà tí bàbá àtàfà jẹ́ ṣé wọn lè tẹ̀dó ń tàn lẹ́yìn wọ́n lóòótọ́ wọ́n dẹ̀ gọ́sábẹ́ rọ́ tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ó dùn mí fún bàbá yẹn ó dùn mí fún wọn torí nínú iyì tí wọ́n ní l'Ógbómọ̀ṣọ́. wáyé fóònù yín ti cut wọ́n ti try bí akáàdì wọ́n tán nìyẹn. ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ bá ń tiẹ̀ ń gbè lẹ́yìn ẹ̀yin àfáàtọ́lé tẹ́ ń gbé. àwa ìsọ̀rọ̀ kan ní ẹni tó bá wùwà kú ẹni tó bá ti di Èkóyè yóò mọ wu ìwàkiwà. ọmọ ìlú wo lẹ gbọ́ lóòótọ́ àfáà wo lẹ gbọ́ ní ṣírí l'Ógbómọ̀ṣọ́ tó wá ń bọ́ sórí ayé Múbàrí tí ń bú ọba tí ó wá ń pe ọba ní ọmọ ìjẹ ọbẹ̀ tí ń fapò sáyà. irú ọba wọn lẹ wá rò pé fún àti mọ́mú jọ máa ń ṣe ìmọ̀mù tí tẹnu rẹ̀ gbà àti máa pe ọba ní ọmọ ìjẹ ọbẹ̀ tí ń fapò sáyà ká ní bàbá tiẹ̀ ni wọ́n pè bẹ́ẹ̀ ìwọ́n tó ń gbóróworó bàbá àfà ìmáàmù àfà mufti wo kán bàbá yín ni wọ́n sọ pé ọmọ ìjẹ ọbẹ̀ tí ń fapò sáyà kí lẹ́sẹ̀ ẹ fi ọ̀rọ̀ ẹ̀sìn bọ́ àbí ká ní pọ́psì yín dádì yín abẹ́yìn gan tẹ́ wà lẹ́nìkan sọ fún pé ọmọ ìjẹ ọbẹ̀ tí ń fapò sáyà
ẹ sọ fún gbọ́kọ́ máa ṣe lọ ẹ̀yin alábòsí gbogbo yìí. Hello, Afa. Gbọ́ yín báyìí. ẹ sà. Mo kí wọn kú làákàyè. Ìdààmú wọn. Nítorí rẹ̀ ní pé eré o fẹ́ ti yí bá wọn o. Yí bá wọn. Bá ní tó ṣẹlẹ̀ ní pé ó dá yín. Òótọ́ ọ̀rọ̀ kò ní ní ká má sọ̀rọ̀. Àbá àtọ́lé atọ́ bá yẹ fọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ ni lè kú sọ̀rọ̀ bá wọn. Láyé. Gbogbo tó fi sọ̀rọ̀ òkè fún yín. Gbogbo tó fi sọ̀rọ̀ òkè fún yín. Lè kú sọ̀rọ̀ bá wọn. Ẹ wá ọ̀nà míì sọ̀rọ̀ yìí. Rárá ó rẹ̀ èébú sọ̀rọ̀ ní jáde lẹ́nu yín. Ọ̀tọ̀ o. Ìyẹn gan lásán ó ti dìkọ́lùfà yín fún ètò Ògbómọ̀ṣọ́. Ọ̀rọ̀ tẹ́ sọ yẹn. Ìtọ́ ìmọ̀lúwa. Ọjọ́ ìmọ̀lúwa ní lè máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì sọ̀rọ̀. Èyí gan lẹ́fà tí Tọ́lá ẹ̀yìn gan lẹ́fà tí ìgbà tí ìwó yẹn sọ̀rọ̀ sí tọ̀hún. Nítorí pé ẹni tí ọba ti bàbá rẹ̀ sí kò ní ti bàbá rẹ̀ sí. Ẹni bàbá kì í ti bàbá rẹ̀ sí kò lè fi bàbá rẹ̀ sí rè. Sákẹ́ ti dúró nọ́mbà rí lórí pẹ́pẹ́. Múfì wo ìlú àti bàbá mi lájọ ní èdè àìyedè. Ìlú àti bàbá mi lẹ̀. Sọ́rí ẹ̀rí. Ẹ̀rí bàbá rẹ̀ ti pépè. Sọ̀rọ̀ sí pé gbogbo ẹni ọba gbé sọ̀rọ̀ sí pé pàápàá. Wọ́n ní bẹ́ẹ̀ bá fojú ẹ̀yìn àpèpè tó pépè. Bẹ́ẹ̀ni. Wọ́n bàbá àgbàlagbà tí wọ́n bẹ ní Abẹ́òkúta pépè. Ìpínyẹ́ oṣù ti padà sórí yín. Ó Àlùkùránì ẹni máa lóòótọ́ ni Àlùkùránì máa gbé o. Lóòótọ́ ni Àlùkùránì máa gbé. Lórí irọ́ Àlùkùránì ò lè gbé. Àlùkùránì òótọ́ ní bẹ́ẹ̀ náà Àlùkùránì. Tó bá ń parọ́ Àlùkùránì ò lè gbé. Àwọn tí wọ́n ń pọ̀ lẹ́yìn irọ́. Bí pẹ́ kankan wọ́n rẹ̀ kan o. Kan ẹ̀ ń wò bí èso yọ pẹ́ ni kò ní pẹ́ kankan wọ́n rẹ̀ kan. Báyìí fún àtọ́lé àti àwọn bàbá tí wọ́n tẹ̀lé àwọn ènìyàn àmọ́ ń bọ̀ bá yá wọ́n náà ẹ̀rí ìkankan mọ̀ ó ní aṣọ kọ̀ọ̀kan gbọ́ ni àwọn gbogbo àwọn tí wọ́n sọ fún àwọn bẹ̀rẹ̀ yìí àwọn náà ní aṣọ sọ̀sọ̀sọ̀sọ̀ pé kọ́ mọ̀ bọ̀ bá mọ́ tó ṣe rí nù o mo nífẹ̀ẹ́ mọ̀ yín o ẹni tó bá ní kẹ́ ẹ̀ nímọ̀ irọ́ lọ́pàá ọlọ́run dájú yìí àgbékalẹ̀ ọ̀rọ̀ tí àwọn nǹkan kan bẹ tó yẹ pé ẹ̀ ní ọlọ́run fún yín àwọn nǹkan kan téèyàn fi ń sadarí rere ní tó bá jẹ́ pé ẹni kò ní bí tó dé kẹ́ẹ̀dẹ̀ dúró lórí odidi kíní kẹ́ẹ̀dúró lórí kíní gbogbo gbà ọ̀rọ̀ ọba lẹ́ ń sọ. Gani òkèrè nù ayé àtẹ̀rí pé Gani òkèrè nù ayé pírẹsidẹ̀ntì wa Tinubu gan ọ́ àkọọ́lẹ́jì Gani pé òun ti mọ ọba Gani tipẹ́tipẹ́ ti mọ̀ ọ́ tipẹ́tipẹ́ ẹ̀ wá ń sọ pé ẹnìkan tí ló kọ ẹ̀ kò lóyin oyin ìgò kan 25 years lórí oyin ìgò kan kíníkan. ọ̀rọ̀ tí ò dáa. Tọ́lá ọ̀tọ̀ Gandhi o Gandhi tẹ́ ẹ̀ bá mọ̀ Gandhi o ẹ̀ bá lẹ́ẹ̀bá Gandhi sọ̀tà wà lẹ́ẹ̀lulẹ̀ ẹ jẹ́ ìmáàmù pípẹ́ ẹ jẹ́ ìmáàmù wà láì tẹ́ bá Gandhi sọ̀tà ẹ̀ lulẹ̀ tẹ́ẹ̀tẹ́ yẹn ẹ̀yìn àti Gandhi ta ló wà ń tẹ́ báyìí. Gandhi ta ló wà ń tẹ́ báyìí ẹ̀rí fẹ́ ilẹ̀ ń tẹ́ báyìí. Àlẹ́yìn di ọ̀rọ̀ tẹ́lẹ̀ wọ́n ti palẹ̀ lẹ́yìn yín báyìí. Gandhi
Ọba Ghandi ó ní ìka àti gbogbo ayé kọ́dà kí ẹ̀sọ́ mọ̀sán nìkan. Bẹ́ẹ̀ ni mọ àwọn tí wọ́n jẹ́ ọmọ Ẹ̀gbá jẹ́ tájọ wà ní ìlú yìí. Ọba yín o lọ́sọ̀dọ̀ president kò ní kọ́ńtrákì ló dáa ní ló ń sọ. Àwa irú ọba bá ń sáré wà nífẹ̀ẹ́. Ọba bá ọ̀pọ̀lọpọ̀ ń gbàdúrà pé kọ́lọ̀ ń yẹrù ọba bá fáwọn. Ọlọ́run wàláì. Ọba bá fáwọn. So Emma Àfáà Ghandi tọ́lá tẹ́ ẹ̀ bá padà èébú tẹ́ ń bú ọba wa tẹ́ ẹ̀ bá tẹ́jú bẹ́ẹ̀ lọ o bẹ́ẹ̀ lọ òdodo mọ́ sọ fún yín bẹ́ẹ̀ lọ nítorí pé ẹ lè má rí dáadáa o Ọba Ghandi o òbí pásítọ̀ dání aláì gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀tẹ̀ rẹ̀ pátá ẹ tẹ́ pé àwọn ọmọ tẹ́ bí gan wọ́n tún tẹ́ àwọn ọmọ yín gan tún tẹ́ ọ̀dàbọ̀ ìlágbára ọ̀dàbọ̀. Mr. Emmanuel ẹ ṣeun àjọmọ́ ṣètò ni bàbá dáadáa láti UK à ń tan kámẹ́rà báyìí àjọmọ́ ṣètò ni kí wá ṣèmi nìkan gbogbo àwọn tó bá ti jẹ́ tí wọ́n ń sọ̀rọ̀ nípa Ògbómọ̀ṣọ́ nípa òtítọ́ ní Ògbómọ̀ṣọ́ ni àbáyé máa ń support ọlọ́run ní jó bàjẹ́ ṣe rí kájẹ̀ dúpẹ́ fọ́lọ́n pé àbáwá ọlọ́lá jùlọ ọba wa èsì Imperial Majesty ọba Ghandi Afọlábí Ọláoyè wọ́n jẹ́ pásítọ̀ kí wọ́n ṣe pásítọ̀ rí ẹgbẹ́ wọn ò ṣe pásítọ̀ rí ni kí wọ́n jẹ́ ẹni tá a fi àmì òróró yàn ọ̀rọ̀ ó ti burú jù báyìí lọ ìmọ̀jẹ́ pásítọ̀ yẹn gẹ́gẹ́ ló jẹ́ kó Ògbómọ̀ṣọ́ jẹ́ wà peaceful báyìí ṣe ẹ lè bá ẹnìkan bí àwọn awọba kan tó yẹ pé wọ́n ti wà pa kẹ́ bá wọn fa wàhálà owó tẹ́ máa ń fa yẹn ẹ lè bá ẹnìkan àwọn ọba kan àgbọ̀dọ̀ wí àwọn ọba kan tí mu igbó àwọn ọba kan tí mu igbó ẹ bá wọn fà ọba tí odi àfà tí ó bọ́ sọ́dún bàtí sọ pé ọba àwọn ọmọ ìjẹ̀bẹ̀ tí ń fa kó sáyà èèyàn ń gbé ògò kìnní dání ègò òróró tọ́ba sì mọ̀ pé mi ló ń bá wí ọba àwọn òdìyí kọ̀dẹ̀ sí kíní kan kò ní wọ́n lọ gbé àfà yẹn kó lè ló ń bá rí kí wọ́n gbé kọ́ lọ tì mọ́lé tọ́ba lọ gbé àfà tán tì mọ́lé kí lè fẹ́ ṣe mùsùlùmí mo mọ̀ wá dáadáa ẹnu ní bí àjàkàrà àwọn mùsùlùmí àmọ́ bá ti mọ́ tira wa á tira wa dédé wà lè dé ojú wàhálà báyà padà ni àbátọ́lé ò tí mọ̀ pé wọ́n tàn òun ní báwọn nísìn kí máa ṣe lọ à ń bọ̀ máa ṣe máa bàjẹ́ lọ à ń bọ̀ ọba yìí tẹ́ pé kíní yìí ọba yìí náà lọ wájú mọ́ṣáláṣí tẹ́ hó lé ọba lórí ẹ hó lé ọba lórí ṣe lè bá ọba ìlú mi dẹrú ẹ wò tẹ́ bá tó bẹ́ẹ̀ ẹ̀yin Ìbàdàn ẹ̀yin ẹ hó lé ọba wa Ọ̀yọ́ Aláàfin lórí akímọ kẹ́kẹ́ ẹ ṣe báwọn ẹ ṣe ntí àwọn ọba Ghandi ti ẹ̀ gbà ara ọba ìlú ló lè gbà náà ara ọba ìlú ló lè gbà ní tẹ́ fojú ọba yẹn ní Ògbómọ̀ṣọ́ tó bá sì ń fi sùúrù pé ìtì mo wá fún ní peace ní kílù ọ̀gá mi ò wá fún náà dán yìí àmọ́ wà látàláì tún wá lẹ́bi àbáwá gẹ́sẹ̀ ọba Sáré Wálé máa ti rí bẹ́ẹ̀ wọ́n sọ wọ́n nígbà tí wọ́n kọ nísìnyí ni pé wọ́n ò lẹ́bi sùúrù tí bàbá ń fún yín òun lẹ́nu yín fi ń ṣe wòròwòrò sùúrù tí bàbá ní ni wàláì ó lẹ̀ fi ń wò bẹ́ẹ̀ ní champion pé ọba ò lè yọ tí ìbá ṣe pé sùúrù pé bàbá wò pé kí àwọn kí wọ́n dájọ́ tí wọ́n sì wá ń sún ẹjọ́ nì tí ìbá ṣe bẹ́ẹ̀ ni tí o bá yọ àfáà tó lé àdánù kó omi tó wà àwọn tẹ́ fẹ́ ṣe àwọn bàbá Ghandi máa ń sábà bí a tó ibi tí wọ́n gbé ní wọ́n fi ń bọ̀wọ̀ fófin sùúrù tí a bá yẹn ní ló jẹ́ máa mú wọn nígbà tí wọ́n mọ̀ tí wọ́n ń ṣe sùúrù pé ìfẹ́ wàhálà ẹ̀sìn mọ́ jẹ́ àdánra wa wàhálà wo lẹ fẹ́ fà mọ́sálásí níṣà àìmọ́ iye ọdún ni wọ́n fi tì í a mùsùlùmí ìsìláàmù kò ní fún pọ́blẹ́mù àwa tá à ń ṣe la ní ìṣù
àní Muhammad tó gbé Islam wá ti ṣe ó ti perfect ó ti lọ àwa tá à ń ṣe àwa la gbádùn. Hello my people. Network yẹn pẹ̀ sí ni. Yeah. Mo pè yín lẹ́ẹ̀kan. Okay. Ọ̀rọ̀ tí wọ́n wá ń sọ pẹ̀lú ìmáàmù fún àtọ́lẹ́á èmi mọ̀ pé táìmù rẹ̀ kò pé mọ́ lórí àlefa yẹn kan lọ́rọ̀ rẹ̀ dùn mí fún lẹ́gbọ̀mọ̀sọ ní Alhaji Monsuru Ìjìdé Alhaji Monsuru Ìjìdé wọ́n rí dáadáa wọn ọ̀dẹ̀ sọ lọ́gbọ̀mọ̀sọ wọn ọ̀dẹ̀ sọ wọ́n rí dáadáa wọn ọ̀dẹ̀ sọ Alhaji Monsuru Ìjìdé ṣe dáadáa sọ́gbọ̀mọ̀sọ ṣùgbọ́n aláàfọ́gbọ̀mọ̀sọ ń tẹ̀lé ìmáàmù dáadáa tí wọ́n ti fọ́gbọ̀mọ̀sọ ọlọ́mọdé parun torí Ògbómọ̀ṣọ́ máa ń rán ró pàápàá jùlọ téèyàn bá ń tẹ̀lé ẹni tí ń bá ọba jà wọn ní parọ́ tẹ̀yìn jẹ Alhaji Monsuru Ìjìdé ọ̀rọ̀ wọn ń bà mí lọ́kàn jẹ́ gan torí ẹni tó ti ṣe dáadáa rí l'Ògbómọ̀ṣọ́ ni wọ́n ń tẹ̀lé ọmọ àlè àbáàtọ̀ ní everybody mọ̀ ọmọ ẹ̀kọ́ ni àwa súnmọ́ gbogbo bẹ̀yẹ dáadáa iye ṣùgbọ́n èmi mọ kíní kan dájú olóòótọ́ kankan ò ní tútù. ẹ lò fóònù Facebook yẹn dákun ẹ lò rẹ̀. báyìí sọ. ẹ lò dáadáa kíní yẹn ń jáde bí àwọn ènìyàn gbọ́ yín dáadáa báwọn. báyìí kọ́. ọ̀ya àgbọ̀yìn. sóyè tí Monsuru ti ṣe dáadáa s'Ògbómọ̀ṣọ́ dáadáa wọ́n dẹ̀ ní parere s'Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n torí ẹni tí wọ́n gbé dání pẹ̀lú rọ́ wọ́n jẹ gbogbo nǹkan ṣe dáadáa kó bàjẹ́ sọmọ bẹ́ẹ̀ máa gbè lẹ́yìn ọba bí mọ̀ ọ́n ró kẹ́nìkejì títí ẹlẹ́yìn ohun tiẹ̀ kò wọ́n nípa kankan mọ́ l'Ògbómọ̀ṣọ́ kankan tó lè tẹ̀lé mọ́ Alhaji Adéṣeun parẹ́ mọ́ Ògbómọ̀ṣọ́ la kò sẹ́ni wọ́n fẹ́ gbé kódà bí wọ́n fọ́n sẹ́nitọ̀ wọ́n fọ́n kíní kan kò s'Ògbómọ̀ṣọ́ tó tẹ̀lé wọn aburú wọn ti ṣàbúrú lẹ̀ bébí dẹ̀ ní àwọn abalọ́jì èso àgbèjára ó ní àwọn babájì èso àgbèjára ó ní sì kan àwọn ọmọ wọn sóyè èmi rọ gbogbo àwọn tí wọ́n ń gbè lẹ́yìn rọ kí wọ́n padà kọ́ wá jẹ́ pé nígbà tí ẹ̀san bá dé kọ́ mọ́ bá ilé ẹ lórí tọmọtọmọ ọba Ghani ti borí nítorí pé Ọlọ́run ti fi ìfẹ́ ọba sọmọ ìlú Ògbómọ̀ṣọ́ lọ́kàn wọ́n dẹ̀ fi ìfẹ́ ọba gẹ́gẹ́ sì dé ìfẹ́ ọmọ ìlú rẹ̀ gbogbo ọba kan ní ń jánu ẹnìkan ò lè tún parapọ̀ ká ta ló dólúgbọ́mọ̀ tó dólúgbọ́mọ̀ ni olúgbọ́n kan ń jánu pé kí wọ́n lè bá àmàdá ń dá àmà ibà láàfin ń tẹ̀lé lọ wọ́n wo pẹ̀lú tọ́tẹ̀ lọ́láàfin lọ bí ìdẹ́gbẹ́ ilé láàfin dìde pé kó sún bì kan lé lọ àwọn yẹn s'Ògbómọ̀ṣọ́ orú wọn nígbà Ọ̀ṣun bá dé nígbà tó ṣe tiẹ̀ tó ṣe Olúgbọ́n àná bọ́lọ́badé ẹgbúrò ọmọ Olúgbọ́n kankan ọmọ ò lè jáde s'Ògbómọ̀ṣọ́ máa kéré pé káyà kínní olè Francis náà wọn náà ń bá tiẹ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nù Ògbómọ̀ṣọ́ ti dá àárọ̀ mọ́ adóòtọ́ mọ́ àìrọ́mọ̀ ó sì dá òótọ́ mọ́ ọdún ẹni tí ń sọ pàrọ́ mọ́ ọdún ẹni tí ń sọ òótọ́ mọ́ Ògbómọ̀ṣọ́ ti wẹ́ẹ̀kọ́ ti wà lọ́kàn náà ọdún yìí ti tó gbogbo ẹ̀ ó ti rí Ọlọ́run fún gbogbo ẹ̀ tó ọba Gandhi Ọlọ́run fún bàbá yẹn lọ́pọlọ Ọlọ́run fún lọ́gbọ́n Ọlọ́run fún mọ́ni lóye ọgbọ́n tọ́lọ́run fún Sọ́lọ́mọ́nù nù bíbélì Ọlọ́run fún àbá náà tó agbègbè márààrún pátápátá ó ti kó sábẹ́ ọ̀sẹ̀ kínní nípasẹ̀ pé ìyẹn gbóòótọ́ dání ẹgbẹ́ tí máa ń jẹun ẹjọ́ jẹun náà sí pé tí n tẹ́mi dúró lórí ọ̀rọ̀ mi ni pé àfa àtọ́líá gbọ́dọ̀ tún ní lórí ìmọ̀ọ́mọ̀ ọ̀pọ̀ náà gbogbo eré tó bá mọ̀ kọ́ máa sá mo mọ̀ pé ilé Ògbómọ̀ṣọ́ kì í ṣe nìkankan ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ni ó mu torí ilé Ògbómọ̀ṣọ́ ó lóókọ ó sì lóókì. ìbáyìí lọ ẹ kú ètò kò ní bàjẹ́.
ọlọ́run kú sẹ́yìn síwájú. Àmín, ẹ ṣeun. Thank you very much. Ṣé ẹ̀rí ẹmọ́ ìyá Yorùbá àwa Yorùbá ní kinní kan tí bàbá bá bí ọmọ tí ọmọ bá lè dìde tí bàbá sọ pé lábájá orí ẹ̀ dàdó dádì mi orí ti yín náà dàrú bàbá wọn máa wò pé ẹrú náà sí mi ni nǹkan tí ó wà sábà yẹ mi ni pé sí mi ni mo bí ọmọ yìí torí tó ń pè lẹ́jẹ̀ àwọn nǹkan tí ẹ máa ń fi inú ara pé òbí ẹ ń bọ wí ọwá dúró nílẹ̀ Yorùbá òbí wo ní bá wáyé káṣe kí ni ká dúró wò báyìí kódà kó má jẹ́ tó bí wa kó jẹ́ tó bá jù wá lórí ibi tí ẹ̀jẹ̀ yẹn máa ń rọ̀ tó máa ń rọrùn dé kì í gbọ́ aláyà àti ojú àwọn tó bí wa kọ́ lẹ́nìkan máa ń wojú ọba àníbo ọmọ àlè ló ń tàn. àbá mo tún pè lẹ́ẹ̀kan sí o. tọ́ mo tún padà lẹ́ẹ̀kan sí o. ẹ lẹ́ẹ̀lẹ́ lè tó. ẹ kú ètò. ajá ń ṣe ni. ẹ kú nàkàì. àmọ́ ẹ dákun ọmọ Olúgbọ́n lè mi. ọmọ Olúgbọ́n lè mi. ọmọ Olúgbọ́n lẹ́yìn. ọba afánìjọ sọ sí ẹ̀yìn àwọn ọmọ Olúgbọ́n lórí irọ́ afánìjọ sọ sí ẹ̀yìn ọkọ̀ sí ẹ̀yìn pé tí ọmọkùnrin Olúgbọ́n inú ọ̀tẹ̀ wọ́n lọ́ba afánìjọ wọ́n lọ́mọ obìnrin wọn tí ọmọkùnrin àwọn òsì náà tẹ àwọn ọba wọn tọ̀tẹ̀ àwọn ni wọ́n mọ ibi táwọn ti mú táwọn wá àwọn òsì lẹ́yìn wọn. nínú tó gbọ́dọ̀ àdéhùn ẹ̀sọ́ sẹ́yìn sí ẹ̀dákun ẹ̀ẹ́dìbò ẹ̀dákun àwọn ọmọ Olúgbọ́n rèé abẹ irọ́ o àlè tẹ̀lé irọ́ nínú. ẹ ṣeun Mr. Emmanuel wá dìfẹ́ǹdì ara wọn Mr. Emmanuel nítọ̀ ọmọ Olúgbọ́n làwọn ọmọ ọkùnrin làwọn kọ́dà gan àwọn gan ní ẹ̀tọ́ sí àpèrè yẹn ní ti Olúgbọ́n ó yẹ pé Mr. Emmanuel àwọn ti fi ìlú òyìnbó ṣe ìbùjókòó kọ́dà wọn sọ fún wa pé ọba tí bẹ́ẹ̀ nísìn wọn lọ́mọ obìnrin ni wọn so àmọ́ yẹn kọ̀ọ̀kan àwa ìwà àjọmọ ọkùnrin ìbájọ ọmọbìnrin ìsáfọ ọmúlù yín Ògbómọ̀ṣọ́ ẹ bá wa fi lẹ̀ àwọn òfẹ́ mọ̀ bóyá ọmọ kan ọmọbìnrin ní ibi ìwúrú tí yẹn ti jáde àwọn ọmọkùnrin ní ìyẹn kọ́ làwọn fẹ́ lò òun ju pé ọ̀rọ̀ tí ọba ti kàn yín lọ́wọ́ lẹ́sẹ̀ mọ́ dà sí wọ́n ti yanjú yẹn ń jẹ tá ń pọ̀rọ̀ Olúgbọ́n pé ọba Ṣọ̀ún ò lè ṣe kinní kan ọ̀rọ̀ àkójẹnu ọba mo bí pé ọba Olúgbọ́n kan ṣe kọ́rọ̀ yẹn jẹ fúnra rẹ̀ kì í ṣe Ṣọ̀ún lẹ̀ ń bá wí gbogbo tẹ́ẹ̀sì ń ṣe Ṣọ̀ún náà ń rí ọba Ṣọ̀ún sọ fún wọn ń jọ mi pàdé ní pé gbogbo ilé òun kú pé àwọn pè like ọba 25 kọ́ yẹn ṣé 23 ni àbọ̀ 25 àbí 23 ni gbogbo àwọn ọba táwọn pé ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ fúnra ilẹ̀ lẹ́ẹ̀bọ́ bá ṣe Olúgbọ́n lòun ọ̀wá àtọ́ba kan bóyá òun pé àbí òun pé tó àbíta ní ẹ̀yin méjì lẹ́ní ẹ̀yin sọmọ Ògbómọ̀ṣọ́ kí ọba Ṣọ̀ún wọn bá kán máa dàlú wọn ṣe bá wọn ṣe so kí wàá ní god tẹ ní láti mọ sọ fún wọn pé òun ò lè sọ kíní kan nílùú wọn ọ̀rọ̀ aṣọ́jú ní ẹyẹ fi yẹn náà káwọn yẹn lè bá rí yín níwọ̀nba ọ̀rọ̀ aṣọ́jú lÓlúgbọ́n sọ yẹn kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ àwọn èèyàn ti ṣe fídíò gan àti láwọn èèyàn tó ṣe fídíò lórí ẹ̀ dáadáa kálukú ti fídíò lọ so ọ̀rọ̀ aṣọ́jú nìyẹn ìyẹn tiẹ̀ ti kọ́kọ́ lọ náà ọ̀rọ̀ kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ níbi ọ̀rọ̀ Olúgbọ́n tiẹ̀ kò sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn náà kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ètèmí kan sọ fún wa a mùsùlùmí ẹ má jẹ́ sábẹ́ ẹ̀sìn ká má fi ba ẹ̀sìn jẹ́ ẹ̀yin ò lè wo sùnsùn kọ́ mọ rú bàbá rẹ̀ kọ́ mọ́ dìde kọ́ wá ní bàbá wọn ni the next thing tí ó wà fún sí bàbá lẹ́yìn mi ni pé tó wá lè mú ọmọ dìde mọ́ bú bàbá tó bí lọ́mọ the next thing bàbá wo ni pé sọmọ ọmọ yìí ò kì í mi kọ́ ni mo ní torí Yorùbá Ọlọ́run fún wọn ní àpọ̀nlé pé tá bá rí àgbàlagbà báyìí bí mo ṣe wà yìí tí n bá rí àgbàlagbà tó jù mí lọ níwọ̀n bá ẹ sì mọ wu ọ̀rọ̀ nu mẹ́ẹ̀gbẹ́ ń bá fẹ́ tàfà tó lé àyìn sáà fẹ́ la ọkọ̀ because ó ti mọ wa èdè àbùkù sílẹ̀ nu wa èdè àbùkù sílẹ̀ nu wa
tó bá fi lè mú ìyàn dìde l'Ógbómọ̀ṣọ́ tó bá lè mú ìyàn dìde sáṣẹ yìí tó mú ìyàn dìde tó mú máìkì lọ́wọ́ tí wọ́n ń bú ọba inú ìlú tó wà ọmọ àlè ló ń tàn ẹ má jà wulẹ̀ tú o wàláhì ọmọ àlè ni ẹ̀jẹ̀ ìlú yẹn òwúlẹ̀ kó ẹ̀jẹ̀ ọmọ kọ òwúlẹ̀ sínú ẹ̀jẹ̀ rẹ̀ kò rọ̀ nínú tẹ́jì ọmọ kó bá rọ̀nù rẹ̀ kí lọ́ba àlúrí ọba àṣẹ ẹ kọ́ fọ̀rọ̀ ẹ̀sìn lẹ̀ náà ẹ ká sọ̀rọ̀ nípa humanity nípa ẹ̀jẹ̀ nípa pé ìjẹ́ èèyàn gẹ fúnra wa kí lọ́ba àlúrí ọba àṣẹ fún ọ tọmọ á bu kí ni ọba àlú ẹ máa ṣe tó wà ní èébú ẹ ló kù tó fẹ́ máa bú ẹnu rí ó sì gbà àwọn táwọn máa ń pe ọba ẹgbẹ́ ẹnu wa máa ń ṣe nígbà pé àwọn ọba Gandhi ọkọ yẹn pé ní bá ti ẹni tó bá tóbi orúkọ rẹ̀ máa ń fi lẹ́nu wa orúkọ rẹ̀ ó fúyẹ́ ẹgbẹ́ Tinubu kò sí bọ̀dá Tinubu kò sí bọ̀dá Ṣèyí Mákindé kò sí bọ̀dá Gandhi náà torí pé orúkọ wọn ti tóbi wọn wà fúyẹ́ lẹ́nu wa ẹwà ànábì kò sí bọ̀dá ànábì kò sí bọ̀dá Jésù ànábì ṣe hajj kó tó kù láyé kò sí Alhaji Muhammad àwọn sì fi yọ hajj kó kọ ànábì. iná lọ́lọ́ o kò sí bọ̀dá ànábì kò sí bọ̀dá Jésù so àmọ́ kéèyàn wá dìde kó máa bú ọba ẹ ti mọ̀ pé kọ́lá gé yín ni ọba gán fún mọ̀ pé eléyìí ẹ̀sọ́ ọmọ ìlú ọmọ àlè ni wàláì òun ló bá fi mọ̀ pé ọmọ ìlú mi kan ò lè dìde kó wá ní tí mo wí kó ń gbẹ́nu sọ̀n òun láti mọ̀ pé nu àwọn parapọ̀ náà ọmọ àlè bẹ́nu àwọn parapọ̀ ọba máa sọ̀rọ̀ fún yín ẹ̀yìn wàá sọ fún yín pé ọ̀rọ̀ tó bá sọ yẹn kò sọ̀rọ̀ ń bẹ̀ ọmọ àlè ń bẹ́nu wọn èyí pé gbọ́n náà lọ́mọ àlè ọmọ àlè ń bẹ́nu parapọ̀ torí àwọn ọmọ kọlọ́pọ̀ ń bẹ̀ àmọ́ la ọmọ àlè náà ń bẹ́nu wọn òun náà ni bàbá olúgbọ́n náà fi ní gọ́ọ̀dọ̀ sọ fún wa pé ọba ò lè pàṣẹ fún parapọ̀ tó pàwọn náà sọmọ Ògbómọ̀ṣọ́ so àwọn lè sọmọ Ògbómọ̀ṣọ́ òun yẹn sọmọ Ògbómọ̀ṣọ́ lọ́fà ẹ̀yìn rí gbogbo àwọn ọba yòókù kan máa wí tí àwọn olúgbọ́n yẹn ń wí. Mr. Ṣèyí láti gò láti kọ́ọ̀mù ni ọlọ́kọ̀ sàánú ẹ̀ẹ́dí gbogbo àwọn ọba yòókù ká máa wí gbogbo ohun tí ká máa wí mo táwọn àwọn ọba yòókù ń wí àwọn olóṣèlú tẹ inú olóṣèlú náà ọmọ àlè bẹ́ẹ̀nu olóṣèlú l'Ógbómọ̀ṣọ́ a sì mọ àwọn ọmọ ọkọ nísìnyí àti ọmọ àlè inú àwọn ọmọ ọkọ olóṣèlú l'Ógbómọ̀ṣọ́ táyé tí ì ṣe ọmọ àlè Alhaji wa Abdul Fattah Muhammadu Buhari Senator Fatai Buhari ọmọ ọkọ olóṣèlú lòun tiẹ̀ inú àwọn òríjìnà ọmọ ọkọ àkíkí ọmọ ọkọ tí sì ń wọ ọmọ ọkọ tí ì ṣe àfẹnusọ òun náà ni Honorable Ọlámẹ́jù Aláwọ̀ Akálà ọmọ ọkọ lèyún bàbá rẹ̀ ọmọ àkíkí Ògbómọ̀ṣọ́ ni ilé bàbá Akálà àti ilé bàbá tèmi wọ́n fẹ̀gbẹ́ tira wọn báyìí ni ẹlòmíràn máa wò wá pé wọ́n ti wà láwa pọ̀ báyìí sáà níṣẹ́ ni kì í ṣe pé àníṣẹ́ ẹ̀jẹ̀ òjì agbádùn ìtara àlú kò jẹ́ agbádùn mo ti rí ọ̀rọ̀ àfáà ìwó ìmọ̀ mufti ìwó ìnísìn ẹnu ìwékúwì ìnísìn ara mi ọ̀gbá kọ́kàn bú sọ fún ọba pé ọba ò lè ṣe kíni ọba lè ṣe anything lórí ipò yẹn àwa ń dúró de ọjọ́ yẹn tí ọba bá ti wá ṣe àwọn tẹ́ fẹ́ ṣe tẹ́ bá bí bàbá yín dá ẹ máa bàbá yín dánú ẹ fìwó lẹ̀ ẹ wá da Ògbómọ̀ṣọ́ rú kí ló kọ ẹ̀tẹ́ ní láti wá da ìlú òǹdúró ẹ sọ fún wa bóyá ànábì lọ́rọ̀ yín ni o àbí Kùránì ní ẹ sọ. so
mufti Ìwó ẹ lè kó ọ̀rọ̀ yín jẹ ẹ má rò ó tásìkò bá tó àbá àtọ́lẹ́ ọ̀lọ́ o tó bá tó mùsùlùmí kan àti màá ọmọ ọkọ ìran ọmọ àlè náà ló sọ̀pọ̀tì ọmọ àlè tẹ́ bá rí olówó kan tó sọ̀pọ̀tì ọmọ àlè lòun náà ẹ kàn fojú ọmọ ọkọ wò ni tẹ́ bá rí aláṣẹ kan tẹ́ bá rí ẹni tó yọ aláṣẹ onípò bí olóṣèlú kan tó sọ̀pọ̀tì ọmọ àlè nùlú kan ọmọ àlè lòun náà ìkàn ń wọ ẹjọ́ ọmọ ọkọ títì tí náà kàn ń lò fún wa tẹ́lẹ̀ ọmọ àlè ni èmi mo ní bá ti ní evidence ní dáko èèyàn a lè má dákọ rẹ gbogbo àwọn bá ti wá ń pè ẹ dákọ sàrámà lẹ́kùn àwọn evidence lọ́nà fi dákọ ọ̀kan mi ṣùgbọ́n àwọn olówó tí wọn ò sọpọ́ọ̀tì bàbá Gandhi tán sọpọ́ọ̀tì ọmọ àlè làwọn yùn ẹ má jọjọ wá lójú so mo ti ní mi ò ní pẹ́ lórí láìvù yìí gbogbo àwa tí a jọ ṣe mo dúpẹ́ lọ́wọ́ wa gbogbo àwa bloggers tí ẹ rí èmi mi ṣe competition pẹ̀lú ẹni kankan èmi ṣe tí ó èmi ò lé crowd mi ò lé kẹ́nìkan pé ẹ gbọ́dọ̀ sí báyìí no dédé tí mo bá tí mo ṣe fún lù mí ni ẹ wọ àwọn bloggers yẹn náà iṣẹ́ ló lájọ ń ṣe tí máa ń ṣe láìfù ẹ rí ṣe yọmọ Ògbómọ̀ṣọ́ ń bẹ ẹ rí bóun náà sá ń bẹ ẹ rí kódẹ́ẹ̀dì ń bẹ ẹ rí orí tv ń bẹ báwọn náà ti máa ṣe náà torí pé tá à ń ṣe nǹkan ẹyọ kan náà gbogbo wájọ ń ṣe a ṣe competition pé èmi ni mo mọ̀ wí jù èmi ni mo mọ̀ gbọ́ jù gbogbo ẹ̀yin tẹ́ẹ̀sì ń fọ́lò wa náà gbogbo àwọn tí wọ́n ti ń jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ tí bá ti ń sọ̀rọ̀ nípa Ògbómọ̀ṣọ́ ní kẹ́ máa fọ́lò wọn ẹ fọ́lò wọn tí wọ́n ṣe prógráàmù lọ́wọ́ ẹ kún wọn lọ́wọ́ ẹ bá wọn share rẹ̀ ẹ má ní fáǹsì inú pé ọ̀rọ̀ sófin mọ́mọ́ fẹ́ gbọ́ ìfẹ́ gbọ́rọ̀ kí ni ṣe ọ̀rọ̀ bàbá ṣé ẹnì kejì tí ọ̀rọ̀ bàbá tiẹ̀ ní sọ ni ìmọ̀ràn Ògbómọ̀ṣọ́ náà ni àgbékalẹ̀ wa ni ò ní jọra wọn bí àfa kí ni wá ṣe kílín kan àfa sì bá ṣe ẹ fọ́lò wọn bí olórí wá ṣe ti láìpù tí ń sọ̀rọ̀ nípa ìlú ẹni tí bá ń sọ̀rọ̀ tó bá ti yàtọ̀ sóògùn tó Ògbómọ̀ṣọ́ nìkan ni ẹ lè pọ̀ òun nìkan bóyá ẹni tó bóyá nísìnyí yẹn sọ̀rọ̀ nísìnyí kò sọ̀rọ̀ nípa ìlú Ògbómọ̀ṣọ́ favourite yín ẹ lọ sí láàrin yẹn àmọ́ ọ̀rọ̀ ọ̀lú ní sọ tó o sì ń pọ̀ náà ọmọ ọkọ ní ẹ sọpọ́ọ̀tì ẹ̀ mọ̀nà bá share rẹ̀ kó bá láìkì kẹ́ kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ bá tiẹ̀ lè fún wa pé alábàjá gbó káàdì ètò ẹ̀ ń ṣe fún wọn náà ẹ̀ ń jẹ́ kí ọ̀rọ̀ wọn rìn kó lè bá àdébi tó yẹ kó dé èmi sìn bẹ́ẹ̀ bá ṣe program nísìn kó lè bá àárín ní monetize péèjì mi bí wọ́n fẹ́ fi gbowó ni mi ò monetize yẹ mi ò mọ bá ti ń ṣe I don't care I just come here and do wetin I want to do and I go. so ẹ dákun gbogbo àwọn tí wọ́n bá jẹ́ tó bá ti jẹ́ ẹni tí wọ́n ń kó Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ ẹ bá wa ẹ̀yin bá wa kún wọn nípa pé ẹ bá wa support live wọn ìgbẹ́nu wa nísìnyí tí wọ́n sàn report page ẹ̀ ní ṣé ọmọ Ògbómọ̀ṣọ́ lórí pé ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ìlú náà ni wọ́n report page ẹ̀ lójúmọ́ report ẹ bá wa follow gbogbo wọn tó bá ti ń link wọn bá wa follow ẹ bá wa tẹ̀lé ẹ bá wa share ẹ bá wa follow wọn tí bá ti ń pé follow bá ti ń pọ̀ àpáàtì yẹn tó wọ́n ṣe program lọ́wọ́ tẹ support wọn ní live yẹn tẹ bá wọn share tẹ ní tẹ lọ́wọ́n like wọn ní níbi report page wọn yẹn gbogbo àwọn tí wọ́n ń support wa orí mọ̀ ń sọ program bá ti wáyé àwọn tí ó jẹ́ program yóò sú wa jù Christian ni kó sú àwa yìí ṣe é pé kí èsú yẹn ni tí ẹ bá ń ṣe program lórí nǹkan kan tí ẹ bá rí mi máa ń support bí akẹ́ máa ń share ẹ bá wọn ṣe nìkan yóò sún ẹ lọ wo orí kíní yìí nísìn ẹ wo iye mùsùlùmí tí mẹ́ńbẹ́ mùsùlùmí àyíráyè inú ká máa ẹ́ bí ara wa àwa la ní ìsìláàmù la ní ká ẹ́ bí ara wa ká ní sọ̀rọ̀ yẹ kó jóun ọgbà kọ́ yẹ ní kó yẹ kó jóun sọ̀rọ̀ bàbá mi ni mò ń sọ ni kò wá sẹ́nìkan tí ò lè wá bí wá sọ̀rọ̀
àwọn mùsùlùmí kan bẹ nísìn tí wọ́n kóra wọn jọ kò sí nǹkan tí wọ́n ṣe lọ́rọ̀ ìlú kò lè bá a dá ni. so láàfin ní gbogbo àfin máa fọ̀rọ̀ yẹn gbogbo mùsùlùmí àwọn kan bẹ wọn ò lè mùsùlùmí kan bẹ ẹ lè sọ̀rọ̀ ọba létí wọn ní tí ọ̀dà kí wọ́n kẹ ẹ lè sọ̀rọ̀ ọba létí wọn láì dá kí wọ́n jẹ́ kẹ lọ free wọ́n bá yín wí òun làwọn tó là wá àwọn táwa tẹ̀lé nù. ẹ àwọn mùsùlùmí tẹ́rí tí wọ́n ń bú ọba yẹn wọ́n ń sọmọ Ògbómọ̀ṣọ́ gan ara àtòkò wa balẹ̀jẹ́ ni wọ́n. so bàbá ọba Ghandi Afọlábí Ọláoyè ọba ẹ̀mí yóò gùn dáadáa ẹ máa bá ṣe ti yín lọ ẹ fà wá àtàwọn mufti ilẹ̀ ń tíya wọn bí mufti dá tí Ògbómọ̀ṣọ́ wa sọ pé tẹ́ ẹ ṣe ọ̀dá wọn bí òun dá àmì àwa lórí àjọ wà lórí Facebook ni àjọ máa fúnra wa jẹ orí Facebook làwọn náà ti sọ tó bá tó bẹ́ẹ̀ kí wọ́n sáà fi wọ́n bá yín sọ ọba ẹ̀rẹ́ fún wọn lẹ́sìn báwọn àmọ́ ilé ara ni wọ́n fẹ̀yìn kọ́ ni wọ́n ń bá wí Facebook ni wọ́n ń bá wí àwọn tàṣí wọ́n Facebook lélẹ̀ àmọ́ fún wọn lẹ́sìn pé mufti tẹ́ ẹ sọ ń wo ẹgbẹ́nu lọ kò tọ́ sí lẹ́nu kí á ní ọba ò lè jọ ìmáàmù ọba lè jọ ìmáàmù dànù torí ọba ló fi ìmáàmù jẹ Aláàfin Ọ̀yọ́ Àbáwá Abdulhakeem Ọwọ́ Adé nísìn kò tí ì yan ìmáàmù wọn ò sì bí ẹnìkan dáa tí ó sì fi ìmáàmù yẹn jẹ bí Ọwọ́ Adé ọba yan ìmáàmù fún wọn. Ọwọ́ Adé sì lélẹ̀ yìí Ṣàngó ló máa ń kí Ọwọ́ Adé bí pásítọ̀ lẹ́ ń pe ọba Ghandi Ṣàngó wọn lọ́bọ̀ Ọ̀yọ́ Ṣàngó Olúkòso Àyàrá náà lọ́bọ̀ Ọ̀yọ́ bó ti wá pé kọ́lá àjọ tí wọ́n fẹ́ jẹ ìmáàmù náà wọ́n ṣe gbé Ṣàngó kíní ó ṣe lọ́wọ́ lélẹ̀ ó ṣe Ṣàngó yóò wà lẹ́yìn bàbá yìí tí wọ́n fi yan ìmáàmù Ọ̀yọ́ káwọn tẹ́ ṣe bóyá ní Ọwọ́ Adé ò lè yan ìmọ̀ òun ní ọkọ̀ ìmáàmù ni àbíkẹ́ á nítorí náà kí ẹ wà ní kábíyèsí o kẹtọ wọ ọyọ ìmáàmù yẹn ẹ bá wa ju Ṣàngó sẹ́yìn ó ṣe yẹn sẹ́yìn ẹ ní ìmáàmù lọ́yọ̀ ẹ fẹ́ ní ìmáàmù nu bóyá ní ẹ bá Ṣàngó yẹn bá gbélẹ̀ kẹ ẹ fẹ́ ní ìmáàmù nu kódà ọba tún wo ọba ń dán ọba tún lè wo aṣọ rẹ́ẹ̀dì tí wọ́n tún ya Ṣàngó sílá kó fi wé kó fi yan ìmáàmù dán ẹ ní option ọba ní yan ìmáàmù ọba lè jọ ìmáàmù bó ṣe jẹ́ nìyẹn Bàbá Ghandi Afọlábí Ọláoyè Ọlọ́run ní bá ti ń jẹ́ ẹ̀mí yóò sì gùn fún wa ẹ pẹ́ dáadáa ẹ pẹ́ bí wọ́n pẹ́ ti pẹ́ lójú ayé yín Ògbómọ̀ṣọ́ da lójú ayé yín àwọn ọ̀tá yín tẹ̀wọ́n mọ́lẹ̀ jẹun ayé ni wàhálà ìlàlá gbogbo ẹ̀ tẹ́ ẹ bá wa ṣíà ẹ kọ́mẹ́ǹtì kò ní bàjẹ́ fún yín Ògbómọ̀ṣọ́ ní bàjẹ́ gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ àárẹ̀ bá ti ṣe àwọn àlókè òkun akẹ́rẹ́kọ́ délé àtàwọn wà nílé náà à ní ojú àwọn tó wà lókè ká tó jẹun Ọlọ́run ṣe lè fún gbogbo wa Ògo Ògbómọ̀ṣọ́ ọlá Ògbómọ̀ṣọ́ tẹ̀síwájú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ti ṣe gbogbo wa náà tó bá dáa tán wọ́n jẹ́ àánú jẹ́ ń bẹ̀ so ìyìn ní máa pọ̀ tó báyìí torí àmọ́ torí kọ́ọ̀lù máa ń fẹ́ káwọn èèyàn tán bá ní ìfẹ́ pò mọ́yàn lánàá pọ̀ mọ́yàn lẹ́nu èmi nìkan ṣe kọ́ ni mo ń dá sí so gbogbo àtàjọ ṣe tájọ pátá àpè wọlé Ọlọ́run jẹ́ kí náà tọwọ́ wa lánàá bí lọ́dọ̀ Ọlọ́run mufti wo last one nínú ẹ lọ wọnú ara yẹn ti sinmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ lè sinmi ẹ má wùwà o ẹ má sọ̀rọ̀ ogun mọ́ bógun bá ṣẹlẹ̀ àfẹ́ ní Nàìjíríà àfógun ẹ̀sìn àfógun ẹlẹ́yàmáyà o ló ní yọ bàjẹ́ Ìwó ò ní bàjẹ́ Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ Ọ̀yọ́ ò ní gbogbo lẹ́yìn bàyẹn yẹn àní rogun àní rí wàhálà wàhálà hawla wala quwwata illa billah. Assalamu alaikum.